Adémọ́lá ẹgbọ́n sókè sà. ẹ̀rí tẹ gbọ́ pé ẹni tó fi Islam sílẹ̀ tán wá ní kàn lọ pa tán ṣèdájọ́ kú fún ẹ sọ káyé gbọ́ kẹrẹ sọ dé ìtọ́jọ́ tó ṣẹlẹ̀. ẹ ṣé gan ni Mr. Adémọ́lá béèrè lọ́wọ́ mi wípé kí n mú ẹ̀rí síta ibi tí wọ́n ti ń ṣe ibi téèyàn kan ti gba mùsùlùmí tó gba ṣàhádà tó wá lóhun ò ṣe mọ́ tí wọ́n fi pa. ẹ̀yin èèyàn mi gbogbo ìlú tí wọ́n bá ti ń lo òfin ṣẹ̀ríà pátápátá tó bá ti jẹ́ pé òfin ṣẹ̀ríà ni wọ́n ń lò nílùú yẹn tó bá ti fi ẹ̀sìn the funny thing ni pé nínú ṣẹ̀ríà ó ní number 1 màá gbé òfin ṣẹ̀ríà síta ń sìn gbogbo wa àjọ máa kà á òun ni number 1 nínú òfin ṣẹ̀ríà tó bá ti fi ẹ̀sìn Islam lẹ̀ the next thing is kí wọ́n Allah ní kí wọ́n bẹ́ orí ẹ ẹni tó dá ayé àti ọ̀run ó ní kí n kó bẹ́ orí ẹ now bàbá yìí béèrè pé kí n mú ẹ̀rí wá pé ṣó ṣẹlẹ̀ níbi tó ti ṣẹlẹ̀ rí kí n mú ẹ̀rí wá kí ẹ wá máa wá ran yín níṣẹ́ bàbá mi ẹ máa lọ sí Afghanistan ìlú tó ti ń lo ṣẹ̀ríà tó jẹ́ pé òfin ṣẹ̀ríà ni wọ́n ń lò ń bẹ̀ ẹ wá lọ síbẹ̀ ẹ wá sọ pé ẹ ti gba ẹ̀sìn Islam ẹ wá lẹ̀ ṣe mọ́ so ká wá wo nǹkan tó máa ṣe fún yín. ìyá mi ò yàtọ̀ sí Afghanistan gan even gan ní Nàìjíríà ilẹ̀ Haúsá ìyẹn kan lọ sílẹ̀ even gan ní Nàìjíríà yàtọ̀ sí ilẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá wa yìí gangan ẹni tó fi ẹ̀sìn mùsùlùmí lẹ̀ tó gba kírísítẹ́nì wọ́n rán lọ sẹ́wọ̀n. wọ́n parọ́ mọ́. náà mo kàn tún jẹ́ ká pa ẹni tí ó kó nu ẹ̀sìn. Mr. Alásàsí ẹ mú tara yín Mr. Adémọ́lá ló ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ yá wa ẹ jẹ́ kí n clear pẹ̀lú mo máa drop yín o Mr. Asasi mo ní kẹ́ ní sùúrù Mr. Adémọ́lá ti ń sọ̀rọ̀ Mr. Adémọ́lá ẹ bá wa lọ sí ilẹ̀ Haúsá lẹ́ni ẹ sọ wípé ẹ ṣe ẹ̀sìn Islam mọ́ ẹ wá gbé fídíò fún yàn ẹ gbé fún yín ẹ wá lọ sí àárín àwọn mùsùlùmí tẹ́ ẹ bá ṣe a jẹ́ pé tẹ́ ẹ bá ti lè ṣe ẹ kì í ṣe ọmọ bàbá yín o ẹ lọ sí ilẹ̀ Haúsá ẹ wá gbé microphone dání pé mi ì ṣe mùsùlùmí mọ́ o mo ti denounce mùsùlùmí o ẹ jẹ́ ká wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín ẹ̀yin ẹ̀kọ́ lọ ṣe eré náà kárí. ṣé gbogbo ilẹ̀ Haúsá kò sẹ́lómi tí ò kì í ṣẹlẹ̀ sí mùsùlùmí a ní ẹ̀yin ẹ lọ ilẹ̀ Haúsá kẹ́ ẹ lọ denounce ẹ kọ́kọ́ ṣe náà kárí ẹ ká kọ́kọ́ rí iná. àwọn tí wọ́n ṣe lẹ́sìn yẹn tó ń gbé bẹ́ẹ̀ ń kọ́ ṣé kò sí church nílẹ̀ Haúsá ni. nǹkan tí mo sọ ọ́ ní àwọn tẹ́lẹ̀ pálápàlápà ṣé kò sí ètò ẹni sùúrù sà ẹni Adémọ́lá wọ́n pa wọ́n dànù nílẹ̀ Haúsá ni. ẹni sùúrù ẹjọ́ gbogbo lẹ má bínú ẹjọ́ mo máa fún ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ẹjọ́ 111 Mr. Ọba ẹ̀ṣẹ̀ dé ní ẹjọ́ ẹni sùúrù. Sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣe ẹ̀sìn Christian Mr. Adémọ́lá don't come and lie to us don't come and gaslight me èmi ò ràn yín mi ò ràn yín mi ò ń ṣe àwọn obìnrin tẹ́ kó láyà jẹ́ tí wọn kì í lè sọ̀rọ̀ èmi ò ń ṣerú àwọn obìnrin bẹ́ẹ̀ ẹ má wàá máa parọ́ bíbá tí mo bí yín ni wípé tó o bá gba ṣàhádà tó o jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò sọ wípé ẹni tó ti ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì tó wà nínú ilẹ̀ Haúsá mi tí mò ń sọkọ́ nìyẹn ìwọ tó o ti jẹ́ mùsùlùmí tí gbogbo ayé mọ̀ ẹ́ pé mùsùlùmí ni ẹ́ ìwọ wá gbé microphone lọ sáàárín àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ wá sọ fún wọn wípé mi ò ṣẹ̀sìn Islam mọ́ o ká wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ má wọ́n máa bá slide wá bíbá yìí. ẹ ṣe sùúrù madam ẹ ṣe sùúrù ṣe pé nǹkan allegation tẹ́ fi kan mùsùlùmí nìyẹn èmi wá ní pé kẹ́ mú proof yín jáde ládùúgbò yín àbí ibi tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ kò tí ẹ̀ ní ṣẹlẹ̀ ní Nàìjíríà tàwáyé o. Mr. Adémọ́lá kò ní ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó bá wá jẹ́ ìpinnu yín gbogbo ẹni tó bá ní irú ìpinnu yẹn lọ́kàn pé kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó máa sùn kò ní jí mọ́ ó máa jẹun láàárọ̀ ó máa lọ fọwọ́ lọ́rùn lọ́jọ́ kejì. ilẹ̀ títí wa kò ní ṣẹlẹ̀ so ẹ kú tẹ́ bá ti gbà wípé bó ṣe rí nìyẹn ẹ kúrò lórí ẹ̀ kò ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ kóòtù òjire ó di èèwọ̀ ẹ ní rí anybody pa so ìyàwó Ọmọwùmí ẹ béèrè question yín lọ́wọ́ wọn ká continue ètò. ṣé wàá bẹ̀ ìyàwó Ọmọwùmí ok bàbá ọba Adéyínká yà kábíyèsí ẹ kalẹ́ sà mo ṣe bá fórí adé o. mo fẹ́ sọ fún Mr. Adémọ́lá wípé kí Mr. Adémọ́lá má wulẹ̀ parabulate nítorí pé ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó látòrí Deborah tí wọ́n sọ òkú pa ní ilẹ̀ Haúsá ṣebí nítorí pé ó bú ànábì wọn ni wọ́n ṣe sọ̀kò pa ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí wà lẹ́nu Ògbómọ̀ṣọ́ nítorí chief imam Ògbómọ̀ṣọ́ ìlú yóò bá ti ṣe ẹ̀sìn Islam sọ pé kí wọ́n pa ṣebí chief imam Ògbómọ̀ṣọ́ sọ mo ní fídíò ẹ̀ lọ́wọ́ mi ò kí fẹ́ dá sí àwọn ọ̀rọ̀ mi kí fẹ́ sọ̀rọ̀ lórí programu báyìí ṣùgbọ́n torí wípé ẹ̀ ń béèrè fún ẹ̀rí ló jẹ́ kí n nìkan gbé mi sókè kí n lè sọ ẹ̀rí fún yín wọ́n pa Deborah nílẹ̀ Haúsá
bẹ́ẹ̀ ni wọ́n lẹ̀ ló kópa ni bẹ́ẹ̀ náà dẹ̀ ni chief imam Ògbómọ̀ṣọ́ lòun náà sọ wípé ẹni tó bá ti náà òṣèṣin Islam mọ́ kí wọ́n pa á. Mo ní fídíò ẹ̀ lọ́wọ́ so ẹ̀rí nìyẹn nídìí àti tún máa wá ẹ̀rí kan kiri mọ́. Ẹ ṣé mo dúpẹ́ Olódùmarè á wà pẹ̀lú. kí a rí yín pẹ́ àgbáyé kalẹ́ sà. Ṣe rí inú mi dùn pẹ̀lú àwọn kan tẹ̀sán yẹn ṣe ọ̀rá sáyẹ̀nsì ó lè mí ṣe sọ fún wọn pé nílẹ̀ Yorùbá ibo nínú ẹ̀ ti ṣe lófin ṣeré àtàwọn sọ yìí. tí wọn fẹ́ pata lọ́lọ́run ni kò lè tí wọn fẹ́ pata broda Adémọ́lá tí wọn fẹ́ pata lọ́lọ́run ni. ṣé ń gbọ́ mi. tí wọn fẹ́ pata lọ́lọ́run kò ń sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì àti kíní ni nà. kò ń ṣe gọ́ọ̀mẹ̀ntì individual sí individual tá a bá dá tó wọn pata lọ́lọ́run dà. ọ̀rọ̀ ta lọ́lọ́run kì í ṣe ti gọ́ọ̀mẹ̀ntì. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo involve nínú ẹ̀ èmi gan sáré kiri lórí ẹ̀ dáadáa. ó ń ṣe ṣẹ̀rí àkọ́tún náà gbé ta lọ́lọ́run gọ́ọ̀mẹ̀ntì. Àwọn ṣèbọn wá jí gbé nìbàdàn ni ṣèbọn jí ta lọ́lọ́run gbé nìbàdàn lọ sí Ìlọrin ni kán tó lọ mọ́ fi òfin ṣẹ̀rí àmú nílọrin pé tí wọn ò ṣe kán gbé tẹ́gbẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni pé tí wọn ò gbé nìbàdàn. Akànbí kí lẹ rí. èèyàn kan tẹ anger ẹ block ẹ. ẹ má bínú sà kábíyèsí ọba kó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ tí kéèsì máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó máa lọ yanjú ẹ̀ l'Ábùjá ó máa ń ṣẹlẹ̀ dáadáa kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ tí kéèsì máa ṣẹlẹ̀ l'Ábùjá. Mr. Adémọ́lá ẹ má fi nù wá mọ́ jẹ́ ọ̀rá sáà nìsín sórí ṣẹ́rí nǹkan tó ní ṣẹ́rí ẹni sùúrù kálukú máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe. ẹni sùúrù ó kálukú lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe. ọmọ Yorùbá ní gbogbo aládẹ wà nílùú yìí àtijọ́ tí Islam ti wọlé Yorùbá ni wọ́n ti ń ba àṣà àti ṣe wa jẹ́ wọ́n ń tẹnu àbùkù lọ àwọn bàbá wa. lọ́nà wo sà. ok ẹ pa ní Adébọrẹ́ àwọn òwúlẹ́lẹ́bọ. ó ń sọ pé náà Adébọ parẹ́ ṣé ẹbọ wa parẹ́ ṣáwọn èèyàn ṣe ẹbọ. no ìjọ wo ni babaláwo ṣé kò sí nínú àwọn àfàgàn tó ń yin ṣẹbọ dọ́là. ìjọ wo ni babaláwo jáde nílẹ̀ Yorùbá tó ní kẹpa ní Islam rẹ̀ àbí babaláwo mélòó lẹ ti rí tí ò ní sẹ́dí ṣe wàásù kiri. eléyìí tẹ́ ti gbé dání náà kọ́ báyìí láti bí ọdún mẹ́ta. sẹ́rí gbogbo àwa tá wà ń bí báyìí kò sí babaláwo kankan ní wa tá wà ń bí gbogbo wa la gba ní Islam àbí Christianity kọjá. You understand? Bẹ́ẹ̀ ogun ìpànìyàn ẹ̀sìn Islam kò yàtọ̀ sí ẹgbẹ́ òkùnkùn ayé ẹ̀yẹ kírísítẹ́nì ayé mùsùlùmù ẹ̀yẹ wọ́n wá gbé ẹgbẹ́ òkùnkùn méjèèjì yẹn wá pé ká máa fi ṣekú para wa. Ìlú wo náà gbé Islam wọ̀ Mr. Adémọ́lá pẹ̀lú ọjọ́ orí yín tí peace wọ ìlú yẹn Islam ló balẹ̀ Haúsá jẹ́ náà wọ́n pa Deborah náà Deborah ò bá nọ bí ó sọ̀rọ̀ lásán ni pé sáwá kọ́ ẹ̀kọ́ ní àbáwá practice ẹ̀sìn wọ́n dẹ̀ dánú sọmọ lọ́mọ wèrè amúgbó ìlú amúgbó Ògbómọ̀ṣọ́ yìí náà. ẹ má bínú sá o tó bá tẹ̀yẹ́ pé nǹkan tó wá sọ náà ni kò sẹ́ni bọ́ọ̀dì nílẹ̀ Yorùbá tó ń support nǹkan tó ṣe even dọ́là kéèsì yẹn. ok ẹni ẹsẹ̀ tó bá ń lọ ilẹ̀ Yorùbá yẹn èmi máa ń rí gẹ́gẹ́ bíi pé ẹ̀ ń ṣe àbòsí ni káàkiri náà mo fi mú ọ̀rọ̀ ta lọ́lọ́run wá. kéèsì yẹn sì wá ń kọ́ọ̀tù dọ́là ẹni sùúrù brọ́dà mi ẹja gbádùn ara wa ta lọ́lọ́run tí ó bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó dìde wọ́n fẹ́ pata lọ́lọ́run ni èèyàn tí wọ́n ná ọ̀sẹ̀ ṣe interview kan sìn tó sọ̀rọ̀ lórí kéèsì yẹn wọ́n fẹ́ pata lọ́lọ́run ni náà ẹni tó lọ jù sínú sẹ́ẹ̀lì àwọn tó ti dárin àwọn apààyàn tó ti dájọ́ kú fún kí ló ṣe. So brother Adémọ́lá tó bá yẹ pé ọmọ Yorùbá ni yín lóòótọ́ eléyìí is not like kò ń ṣe ọ̀rọ̀ religion matter ilẹ̀ Yorùbá làwa dúró fún kò síbò míì tá fẹ́ claim ju ilẹ̀ Yorùbá yẹn lọ kò sí ilẹ̀ míì tí Ọlọ́run Elédùmarè fẹ́ dámú ju bí tó ti dá wa sí yẹn lọ tó bá gbalẹ̀ yẹn lọ́wọ́ wa tó pa wá ìwà àtijọ́ ìdí Fúlàní ti bá wa pò bọ̀ wá ilẹ̀ wa náà fẹ́ gbà o wọ́n fẹ́ pa anybody wa in the name of religion wọ́n ti bá àwọn bàbá wa jà títí wọn wí ni wọn náà wọ́n wà lọ pàdé àpòpọ̀ wọ́n gbé ẹ̀sìn wa ẹ̀sìn yẹn náà fi ń kó wa lẹ́rú tó bá ń sáré tó di ayé mídíà báyìí ta ló mọ̀ pálí Fúlàní ọmọ Fúlàní ni ta ló mọ̀ pé Sulemanu Faruk ọmọ Fúlàní ni ta ló mọ̀ pé Ìmáàmù Ọ̀fà ọmọ Fúlàní ni àti bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ ń tẹnu àbùkù làwọn bàbá àti tiwa wọ́n ń sọ̀rọ̀ sí yóò dá sáwọn lọ́balọ́ba wa àwọn ọmọ Fúlàní àwọn tí ò ní tẹ̀tù wọn lórírun táwọn bàbá wọn ò lójú orí wọ́n dẹ̀ ń tẹnu àbùkù lulẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ tí ò dá ayé tó dáyé mídíà tásìrí gbogbo wọn tú ẹ̀dẹ̀ nítorí Ìsìláàmù àwọn bàbá tí wọ́n pa ní Ìbàdàn lánàá àbíjẹta yẹn ìdílé mọ̀ àfọ aláàánú fi pa o ní Amẹ́ríkà lè ní protect ànọ́sẹ̀ ní àwọn tó jáde lamẹ́ríkà tí wọ́n protest against irreligion
tó láwọn náà fẹ́ padà sí tradition àwọn wọ́n lé ní 2 billion wọ́n jáde tí wọ́n demonstrate gbogbo ìlú tó bá ti ba àṣà àti ṣe wọn jẹ́ ìlú yẹn mọ́ ń parun ni Afghanistan ti parun náà kò sí peace mẹ́ẹ̀ láti jọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní ba àṣà àti ṣe wọn jẹ́ báyìí tó ti gba sẹ̀ríà lọ àtijọ́ yẹn láyé wọn ti bàjẹ́ Pakistan ti ń parun náà Somalia ń parun ẹ wá dárúkọ lẹ́yìn Saudi Arabia Yemen tó wà lẹ́gbẹ̀ẹ́ Saudi Arabia tó jọjọ́ mọ̀ ìyá ọmọ bàbá wọ́n ń para wọn náà lẹ́yìn Saudi Dubai ẹ sọ ìlú àwọn tó ń gbé Islam wọ̀ tìlú yẹn ní peace. ṣe rí ẹgẹ́ bí nǹkan tẹ́ sọ tó wáyé pé Islam ló ràn gbogbo àwọn tá à ń sọ yìí Saudi gangan ni wàhálà yẹn máa ti bẹ̀rẹ̀. Saudi kọ́ ni wàhálà ò ti bẹ̀rẹ̀. ibẹ̀ ló máa ti bẹ̀rẹ̀. ẹ ní sùúrù ẹ jẹ́ mi ṣàlàyé nǹkan tẹ́ mọ̀ Islam fún ó fààyè gba ẹlẹ́sìn. ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tẹ́ mọ̀ fún yín. ṣé mọ̀ pé wọ́n máa ń sọ pé àwọn bàbá wa máa ń pòwe kan pé ọmọ ní láàrin sí ni. ìgbà táwọn Saudi tí wọ́n ń gbé owó fún àwọn àfáà kan lẹ̀ Yorùbá ṣé mọ̀ wọ́n lẹ́ni tó tajà òkùnkùn yóò gbowó òkùnkùn èèyàn tẹ́ ẹ̀ ṣiṣẹ́ fún ókè ẹ̀yìn tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀kan fún tó kẹ́ gbowó fún yín pé ẹ gba 20 million ẹ lọ fi dàlú yín rú ìdílé ẹ lọ ta Islam fáwọn aráàlú yín wọ́n gbé 50 million fún ṣé ò ní síwáwú ni ó máa síwáwú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn ń gbowó ni àwọn Saudi wa kọ́kẹ́ ìga fún wọn wọ́n ṣe wọ́n in fact wọ́n rìn wọn lọ Saudi. alábìínú ṣẹ́rí ẹ̀yẹ́ kí n sọ̀rọ̀ ṣẹ́rí nǹkan kan tí kò fi bẹ́ẹ̀ yé wa ẹ̀yẹ́ kí mi sọ̀rọ̀ tí Saudi bá fún àwọn èèyàn lówó àbí bẹ́ẹ̀ Saudi fún àwọn èèyàn ní nǹkan kan wọ́n ń ṣe nǹkan yẹn láti fi kò ń ṣe pé bóyá àwọn èèyàn náà ló ń like irú Nàìjíríà ń sìn yìí. tí Saudi Arabia bá fẹ́ràn yín bọ́dá travel is part of education àwa wà ní travel àmọ́ bó ṣe ń lọ ilẹ̀ Arabu méjì ni mo ti gbé mo wà ń bí báyìí mo wà ní Europe báyìí Afghanistan látijọ́ tí wọ́n ti para wọn Saudi Arabia ò fún wọn ní àzálọ̀ rí Somalia Arabu ní second language wọn the first language wọn Arabu ni Arabu fún wọn ní Saudi Arabia ò fún wọn ní opportunity kankan nílùú wọn láti fún wọn ní àzálọ̀ ẹ wá wo gbogbo ìlú tí wọ́n ti ń jagun ẹ̀sìn Islam ìlú wo ní Saudi Arabia ti lọ ẹ̀pù rí ẹ má fi nù wá àmọ́ jẹ́ àmọ́ nǹkan tá à ń sọ ẹ understand ká tó lè kóra wájọ síbí báyìí ká máa sọ̀rọ̀ nípa Islam ó ní ohun tójú ti rí ó ní ohun tétí ti gbọ́. àkànbí ṣe ní Saudi ìgbà tí Iran àti America ń jà kí ló dé tí Saudi Arabia ò wá kó wá ẹ̀pù Iran kí ló dé tí Saudi support yẹyẹ yìí Saudi ó tún fi ná sí ni pé kí America kó press àwọn Iran Mr. Ademola kí ló dé tí Saudi Arabia ò rescue àwọn ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn. imagine sí yẹn o tí Saudi bá tún support Iran wọn ní pé tó ipò jẹ́ Muslim Iran jẹ́ Muslim pẹ̀lú ẹ ń bọ́lá ẹ̀kọ́ support tí Nàìjíríà ọmọ Fúlàní Saudi wa ṣẹ́rí ẹni tó bá ti jẹ́ Muslim tí Nàìjíríà ti di Yorùbá àti Fúlàní bá ń jà tí Fúlàní àti Yorùbá bá ń jà lọ́la ní ìbò lẹ́fẹ́ tí Benin Republic yìí support. anything tó bá ti jẹ mọ́ wàhálà ẹ̀ lè bá Saudi Arabia ń bẹ̀. ọ̀daràn ni wọ́n apààyàn ni wọ́n. Demola sọmọ Saudi Arabia ni ẹ. èmi ò ṣẹ́rí mo sọ Saudi Arabia o. ẹjẹ má bínú mo fẹ́ béèrè lọ́wọ́ Demola mo fẹ́ kó dá mi lóhùn. nǹkan tó mi sọ ni pé nǹkan tó ní kálukú bá fẹ́ ṣe kó ṣe my dear brother èmi tó ń bá sọ̀rọ̀ yìí mo ṣiṣẹ́ ológun rí èmi náà dẹ̀ travel rí dáadáa àwọn question tí mo bá bí ẹ kàn dá mi lóhùn ṣókí àdómi ìfẹ́ ká máa parabulate ọ̀rọ̀ sọmọ Saudi Arabia ni ẹ. ọmọ Yorùbá ni mí mo sọmọ Saudi Arabia. kí ni culture Saudi Arabia kí ni culture Yorùbá. culture Yorùbá nǹkan tó culture Yorùbá pọ̀ dáadáa culture Yorùbá ni. kí ni culture Saudi Arabia. èmi ò tẹ̀ mọ́ nípa culture Saudi Arabia mi ò bí Saudi Arabia mo lè mọ́ nípa culture Saudi Arabia. kí ni nǹkan tí Yorùbá fi tàn mọ́ tó fi tàn mọ́ Saudi Arabia. Yorùbá ò tàn mọ́ Saudi Arabia. now ẹ̀sìn ló pa wá pọ̀. listen Demola calm down sórí tí ma ti ń sọ̀rọ̀ máa fún mi ní regard tèmi àsọba you understand máa torí pé bí mo wà pẹ̀lú yín bíbáyìí just give me my own regard kò sí àfáà kankan wọn bí aláya ìmáàmù yẹn dá kó déwájú mi kó nù ò ní dọ̀bálẹ̀ màá ní kàn gbáǹgì síta ni yes because ẹ ti brainwash àwọn ti brainwash yín bọ́dẹ̀ ṣe brainwash yẹn ẹ ti follow wọn pátápátá listen àní tí máa ń sọ̀rọ̀ máa interrupt máa yìí so fẹ́ kí n dákẹ́ fún ẹ màá dákẹ́ mi kì í argue tí máa ti ń sọ̀rọ̀ màá fún ẹ láàyè tiẹ̀ kó sọ̀rọ̀ tiẹ̀ you understand màá fún ẹ láàyè tiẹ̀ kó sọ ti tiẹ̀ wọ́n ti brainwash yín
ṣé wọ́n mọ bí wọ́n ṣe colonize àwọn bàbá yìí in the first place? So mọ ọgbọ́n tán kọ́kọ́ gbé wá, o mọ ìjà táwọn bàbá yẹn bá wọn jà. Later o mọ nǹkan tán mú wá fún wọn, wọ́n gbé religion wá pé n tẹ́ ń ṣe yóò dáa, ẹ má pọ̀ fọ̀ mọ́, ẹ má pọ̀ gèdè mọ́, ẹ má ṣe lè mọ́, láti lè má ní jẹ́ kí àwọn bàbá yẹn kan lágbára. Yes, wọ́n fi religion wọ́n fi pin ní mouth wọn. Tó bá ka history dáadáa wàá mọ nǹkan tí àwọn people yìí, ìyẹn nǹkan tí page tá a wà yìí, wàá mọ nǹkan tí wọ́n ń sọ nípa ẹ̀. Nǹkan tí wọ́n ń sọ nípa ẹ̀ ni pé ibi tí orílẹ̀-èdè yìí bàjẹ́ dé, tí orílẹ̀-èdè yìí dàrú dé, ẹ̀sìn Islam ló dàrú. Yes, I'm telling you, fact ni mo sọ fún ẹ lẹ́ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Àwọn ẹlẹ́sìn Islam wọ́n ti parọ́ mẹ́mi rí dáadáa, tán sì ti fòfin orílẹ̀-èdè gbé mi ní nǹkan tí mi ò ṣe, tó sì jẹ́ ìmáàmù ni, ṣéyíkì ni ó sì tún jẹ́ ọba aládé, ṣéyíkì ni ó tún jẹ́ ọba aládé. Islam ò polongo àlàáfíà rárá, wọn ò polongo àlàáfíà. I warn my people, mi ní kẹ́ ẹ má ṣẹ̀sìn yín o, mi ò bá yín jà lórí ẹ̀sìn, but má jẹ́ kí n gbọ́ pé wàásù wípé èṣù ò dáa, Ògún ò dáa, Ṣàngó ò dáa nínú ìlú mi. Nínú ìlú mi èmi ò ní Daniel Street, bẹ́ẹ̀ ni mi ò ní Saheed Street, Odùduwà Street, Ọbàtálá Road ló wà lójú ọ̀nà ìlú mi. So o ò lè torí ẹ̀sìn kó pa alálẹ̀ ti bàbá tèmi tí mo jókòó lórí àpèrè wọn kẹ́ wá fẹ̀sìn kẹ́ fi bàjẹ́. I can never tolerate it. Tó bá kẹ̀mí kan lára mi máa fi jàjà yẹn, because a lot of àwọn ọba wa nílẹ̀ káàrọ̀ òjìrè wọ́n ti fi ẹ̀sìn gbà bọ̀dẹ̀ fún àwọn ọmọ ìlú wọn, wọ́n ti fi ẹ̀sìn gbà bọ̀dẹ̀ fún àwọn ọmọ ìlú wọn. Àìmọye pastors, àìmọye àwọn tán wà ní pastor tán náà wà ń dun ọba. Yes, wọ́n á máa gbé aago sínú mosque nínú palace, wọ́n á máa jí lu aago láàárọ̀ kùtùkùtù. Rubbish. Ṣé Jésù sọ ìlú kan nílẹ̀ Yorùbá tí Jésù tẹ̀dó tàbí tó jẹ́ ànábì ló tẹ̀dó? Kàn dárúkọ ìlú yẹn fún mi. Ṣọ́ṣogbo la fẹ́ sọ ni, ṣé Ifẹ̀ la fẹ́ sọ ni, ṣọ́yọ́ la fẹ́ sọ ni, àbí Ìbàdàn la fẹ́ sọ, ṣé Kògan la fẹ́ sọ ni, àbí Ìwó la fẹ́ sọ? Ẹ sọ ìlú kan tó jẹ́ wípé ànábì ló tẹ̀dó. Tẹ́pẹ́ngbà tán fẹ́ tẹ̀dó wọ́n gbé Kùránì kalẹ̀ báyìí náà fi tẹ̀lú yẹn dó. Ìlú wo ni kò ní odù Ifá tó tẹ ìlú yẹn dó? Ọ̀sà méjì ló tẹ̀ Ìbàdàn. Now ẹ wá sọ fún mi kẹ́ wá sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kan ló tẹ̀ Ìbàdàn. Ẹ má jẹ́ ká máa parabulate lójú kan, ẹ jẹ́ ká èmi ní kẹ́ má ṣẹ̀sìn yín, but don't tell me pé ẹ̀sìn culture tiwa yìí o kò dáa mọ́, culture táwọn bàbá wa fi ilẹ̀ fún wa pé kò dáa mọ́. Ẹ má sọ mọ́, ẹ má sọ wípé àṣà àti ìṣe káàrọ̀ òjìrì ò dáa. Àwọn bàbá wa ò dùn yàn lọ́rùn náà, ìgbà tán fẹ́ bá gbọ̀n kan jẹ́ irọ́ náà pa fún ẹ̀yin tẹ́gbẹ̀sìn. Kí ni irọ́ tán pa fún yín ni wípé wọ́n fi èèyàn bọ òrìṣà kan, point òrìṣà kan tó ń fèèyàn bọ, òrìṣà tó ń bẹ nínú ààfin tèmi, or at least ó kéré jù màá nórìṣà 10. Kò sílẹ̀ tó ń gba èèyàn bẹ́ẹ̀, kò sórìṣà kankan tó ń gba èèyàn, kò sì sórìṣà tí ò kì í gba ìgbín. Bẹ́ẹ̀ ni, nítorí pé ẹ̀rọ báyìí ni tìgbín. Kí la wá ń parabulate lójú kan fún tá a fẹ́ fi ẹ̀sìn ẹlẹ́sìn tá a fẹ́ fi dá ọ̀tá alẹ́ láàrin ara wa? Ṣé nǹkan gidi ni kán dẹ̀ mú èèyàn kán dẹ̀ pé Bismillahir Rahmanir Rahim kán sì kàdàbọ̀ lọ́rùn kán sì gé èèyàn lára ara bíi tiyín? Nínú ẹ̀sìn Islam láti rí èèyàn tán rì mọ́lẹ̀ tí wọ́n sì bẹ orí ẹ̀. Let me tell you one thing, ìgbà tí mo fẹ́ join ní Nigerian Army ní year 2008, wọn ò mú mi nítorí orúkọ mi Adéyínká Adésínà Ọbáwálé, ọ̀ǹtì tí mo tó padà sílé lọ sí another WAEC tí mo wá lọ jẹ́ Abdulwaheed Adéyínká náà tó mú mi sí Nigerian Army. Yes, wọ́n ti sọ gbogbo nǹkan Nàìjíríà di ti ẹ̀sìn Islam, wọ́n ti sọ di ẹ̀sìn Islam. So now ẹ̀sìn yìí sáwà la ní, ta ló mú wá fún wa, níbo ló ti wá, bàbá wa wo ló ṣe? Ṣé Odùduwà ló ṣe ni? Ṣé Ògún ló ṣe ni? Ṣé ọba Olúayé ló ṣe ni? Àbí Ọ̀rànfẹ̀ ló ṣe ni? Sólúorògbó ṣe ni? Sọ́rànmíyàn gan kírun ni? Ìgbà tí Ọ̀yọ́ máa bẹ̀rẹ̀ sí ní dàrú, ó ná ọba tó lọ gba láwàní láti ìlú Ìlọrin. Ṣèbọ̀ Ọ̀yọ́ ló ní Ìlọrin, ṣèbí Ìlọrin ló ti wà lábẹ́ Ọ̀yọ́ ló ti wà lábẹ́ Ìlọrin báyìí, ṣèbí nípa ẹ̀sìn ni náà fi tàn wá. Ìgbà tán máa tàwọn bàbá wa, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́sálásí sínú pálàsì wọn fún wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ fún wọn, wọ́n ń tàn wá. Ìtọ́kàn dùn ẹ̀mí jù
kò ju wípé ìwọ Adémọ́lá tó ń fẹ́ try láti máa defend religion yìí. Àkọ́bí mi tí mo bí orúkọ kan náà lẹ́jọ́ ń jẹ́, ọmọ mi kankan ò lè jẹ́ Abudu Kerim, Abudu Wahid àbí Abudu kankan láyé táyé yóò fi parẹ́. Bẹ́ẹ̀ lọ́mọ mi ò lè jẹ́ Elijah, àwọn ò lè jẹ́ Michael táyé yóò fi parẹ́ ni, nítorí pé kò kì í sorúkọ tiwa, kì í sorúkọ bàbá mi. Ìwọ náà wo orúkọ tó ń jẹ́, orúkọ tó nẹ́wà tó rẹwà ní Adémọ́lá, orúkọ tó rẹwà ní tó dùn pé lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ la bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọmọ táwọn túmọ̀ ẹ̀ mọ́. Èmi kàn mọ̀ wípé lọ́jọ́ ọjọ́ kan àwọn alálẹ̀ wọn á fi ìbínú wọn yọ, wọn ó sì pa gbogbo àwọn ẹni ibi rẹ́ lórí ilẹ̀. Èmi mọ̀ pé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ kan, mo mọ̀ pé ó gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ lọ́jọ́ kan ni. Ẹ̀yin náà wo bọ́n ṣe pa máa ń tíṣà yẹn, kí ló ṣe, kí lẹ̀ṣẹ̀ rẹ̀, kí ló ṣe, kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀? Ẹ dẹ̀ pa nítorí ẹ̀sìn, nítorí religion, ẹ̀ ń dùnyàn lọ́rùn with bismillah. Ẹ jẹ́ ká gbàgbé nípa nǹkan tó ń jẹ́ sìn, ẹ jẹ́ ká sọra wa di ẹyọ kan nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ jẹ́ ká sọra wa di ẹyọ kan nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Èmi mọ̀ pé bí tá a sì ń bá a lọ yìí, mo mọ̀ pé tó bá yá Ẹ̀sìnkẹ́ Daniel wọn ní fi wọ́n jọba mọ́ nílẹ̀ Yorùbá. Wọn ní fi Abdul Jabbar wọn ní fi wọ́n jọba mọ́ nílẹ̀ Yorùbá. Kódà wọn lè róyè jẹ níbi tán sì ń bá a lọ yìí. Ẹ sọ ọmọ yín lórúkọ gidi náà, ẹ fọmọ yín sí ìlànà táwọn baba ńlá yín ń tọ̀. Nígbà táyà ayé àwọn baba wa, à ń rìn lóru dúdú náà, à ń fẹsẹ̀ rìn inú oko lọ sínú oko bòmí, à ń fẹsẹ̀ rìn láti ìlú kan lọ síbì kan. Ó wá di nísìnyí kéèyàn máa sọ ọmọ ẹ̀ káàkiri. Ọmọ mi tó wà ní yunifásitì lẹ́kọ̀ọ́ sìn, mo ti pètò ẹ̀ mẹ́ta lénìí torọ́ kan mi ò balẹ̀. Ó wá di ká máa tẹ̀lé ká máa sọ ọmọ kiri. Ẹ̀yin imagine in the name of ẹ̀sìn náà dẹ̀dẹ̀ fi ń da gbogbo kinní yìí rú. In the name of ẹ̀sìn ni. Ẹ jọ ẹgbẹ́ nǹkan tó bá ti jọ mọ́rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀sìn Islam, ẹ̀sìn Christianity, ẹgbẹ́ tí sẹ́gbẹ́ kan. Ẹ jẹ́ ká tẹ̀lé àwọn bàbá wa. Bógun ṣe pọ̀ tó fẹ́ mi òun ọ̀dọ́jú tèmi rí omi ò dẹ̀ relent rí. Bọ́n ṣe dìde sí mi tó mú mi ò relent rí. Mi ò dẹ̀ lè ever relent láyéláyé. So èmi ò ní pé nínú ìlú mi kán mọ́ ṣe ẹ̀sìn tó bá wù wọ́n, ṣe ẹ̀sìn tó bá wù ẹ̀, ṣùgbọ́n mọ́ wàásù ìwàásù orí burúkú nínú ìlú mi ni. Mọ́ wàásù pé Ògún ò da, Ṣàngó ò da, èyí tó lè mú ìjà dání nìyẹn. So Adémọ́lá, ẹ kúrò lórí bẹ́ẹ̀ ṣe kàn ń ẹ kàn twist àwọn èèyàn wa yìí, ẹ kàn try láti máa fẹ́ defend nǹkan ẹ̀ẹ́dẹ́mọ́ ẹ̀yin gangan. Mr. Adémọ́lá, ẹ mọ̀ nǹkan kan nínú ẹ̀sìn Islam tó àwọn tẹ́ ń bá sọ̀rọ̀. Àkànbí ọlọ́ba báyìí bó ṣe wà yẹn, mo gbé fún un. Tí wọ́n bá pèèyàn ní ṣéwù ni. MS bàbá, mo gbé fún un. Kémi náà lè ní kí n lè ní ìmọ̀ nínú ẹ̀sìn Islam, mo lọ fẹ́ ìyàwó ní ìlú Ìlọrin ní Pàkátà ní Takúdímọ́. Mo mọ nǹkan tó wà nínú Islam dáadáa, mo wọ̀ wọ́n lára dáadáa. Yes, mo fẹ́ ìyàwó ní Takúdímọ́ ní Pàkátà. Ẹ kàn lọ béèrè mi bẹ̀ dáadáa. So ẹ má wulẹ̀ fẹ́ ẹ̀sìn kankan bò wá fi máa fi defend ẹ̀sìn kankan fún wa. Olódùmarè á wà pẹ̀lú wa. ẹ ṣe gan kábíyèsí, ẹ̀mí yóò gùn fún wa. ẹ ṣe gan sà kábíyèsí. Ṣé rí nǹkan tèmi ń sọ gangan ibẹ̀ náà lẹ ń lọ, ibẹ̀ náà lẹ ti kalẹ̀ yẹn, kọ́lọ́run jẹ́ ká rí yín pẹ́. Mr. Adémọ́lá, ẹ máa sọ̀rọ̀ ìsìn, ẹ má bínú. Àkọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ ètò, torí pa ti rí pé Muslim ni ẹ jẹ́ láìkí láti defend ìran Lárúbáwá dáadáa. Ànábì Muhammadu tí gbogbo ọ̀tẹ̀ fẹ́ polówó fún wa àbí tí ẹ̀ ń wò pé is the best man in the world. Ẹ jọ sẹ́ẹ̀lì bá wa sọ dáadáa tí bọ̀bọ̀ Muhammadu yẹn gbélé ayé ṣe márùn. The good example nípa ìtàn gbésí ayé Ànábì Muhammadu sẹ́ẹ̀lì bá wa sọ ẹ ṣe gan. So a ti fi máìkì lẹ̀ fún yín. Ok, ẹ ṣeun kábíyèsí, ẹ ṣe gan ni sà, mo ṣe bá fórí adé lẹ́ẹ̀kan. Mr. Adémọ́lá yìí là ń dóde o. Ṣẹ́ṣọ́ pàdé wọn Àkànbí, bàbá ìyá wa Adémi yìí, wọ́n ní experience láti. Ẹ jí kan sọ̀rọ̀, ẹ jí kan bá wa sọ dáadáa máa ń bọ̀ Muhammadu sí. Ẹ má jẹ́ kí ẹ wò in fact fóònù tẹ̀ ti wà ní 2%. Ẹ má jí fún yín kú o. Ó lè kú ẹni fọ́ọ̀kì. Muhammadu tẹ́ndí fẹ́ di Saudi Arabia sísìn. Ẹ bá wa sọ dáadáa márùn-ún àwòkọ́sí dáadáa Ànábì Muhammadu. Mo lè defend Ànábì because. Ẹ bá wa sọ dáadáa márùn-ún gbàgbọ́ tí mo dẹ̀ gbà fún ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń defend gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń defend àwọn òkàlẹ̀ Yorùbá tẹ̀ gbàgbọ́. Mr. Adémọ́lá ekuru ní time tó kọ̀ láti yín ti lọ sáré sọ. Èmi náà mo lè defend ẹ̀. Ó ti bọ̀ ẹ jẹ́ kó ní kálukú gbé ní rẹ̀ pọ̀ àti. Àbíkẹ́ sọ nǹkan márùn-ún tó dáa nípa Muhammadu, èmi lè sọ nǹkan tí ò dáa, ó bókun sùn, ó ya wèrè. Ẹ̀yin náà rí nǹkan báyẹn sí. Ẹ wo allegation, ẹ wo irọ́. Ẹ sà kábíyèsí. Mr. Adémọ́lá, o ṣe allegation. Ẹ má wọrí, mo mọ̀ yín dáadáa bọ̀ ẹ má wọrí. Ẹ ní sùúrù. Gaslighter Ànábì jalè, ẹ̀rí wà fún. Gaslighter ni irú yín lẹ manipulator. Tó bá lánàá bí bókun sùn, ẹ yẹ kẹ́ béèrè ẹ̀rí ni o.
kì í ṣe allegation. ẹ̀rí tẹ́yìn mú àyẹ̀ ìyẹn ń ṣe nínú òdodo. Kùránì nínú àdìsí ok ṣẹ́yìn wá bí ẹ̀yin rò pé billions of people tó ń ṣe Islam lẹ́nu yìí wọ́n fọ́nú àbí wọn ò tẹ̀ ṣe lè ṣáṣá àbí wọn ò tẹ̀ mọ́ kọ́tọ́ millions of people lè ponú ìyẹn ò ní mí nì. ìyẹn lójú ok billions of èèyàn people èèyàn millions of people follow nǹkan doesn't mean that thing is right or wrong. imagine bẹ́ẹ̀ni ibi tí 2026 táyé civilize dé yìí. ibi táyé ẹ dúró baba ẹ dúró. ẹ má wọrí. baba Demola èmi fẹ́ bèrè ẹ jẹ́ kí n excuse yẹn má bínú. baba Demola ẹni sùúrù. bó ṣe lè padà wá ẹ má wọrí yín ṣe issue. ok ẹ̀yin ẹ kàn sọ nǹkan tó béèrè lọ́wọ́ yín ẹ má wọrí ok gbogbo millions of people yẹn wà òkè. kò sí nǹkan tí mo fẹ́ sọ bí báyìí tó fẹ́ tà létí everybody. ẹ sọ dáadáa márùn tí mo mọ̀ ní sí. oníkálùkù ti sí remind ẹ ṣé o ti yẹ ẹ sí. sọ good example nípa ànábì. nǹkan tẹ́ bá mọ̀ ṣe ẹ defend ànábì ṣe nǹkan tó bá mọ̀ ṣe kì í ṣe. oníkálùkù Mr. Demola ànábì tẹ́tẹ̀lé ẹ̀ àkọ́bí mo ti jáwèrè dànù ó ní kò kágbẹ́ lómi wọlé kò sí kókó ẹ̀. zani ẹ kalẹ̀. kókó yẹn ti pọ̀ jù. ẹ kalẹ̀ sà. now àáfàá Adémọ́lá kan ti wá bíbá yìí sí wọ́n ṣe bọ́lẹ̀ ni àwọn àmọ̀ bẹ́yìn lè bá wa rìn wọ́n lọ́wọ́ bí ànábì Muhammadu bó ṣe tóbi tó sallallahu alaihi wasallam kí ìkẹ́ àti ọlà kọ́mọ bá ànábì wa Muhammad so ó jẹ́ nǹkan kan tó tẹ́ máa ń ba ẹ̀mí inú jẹ́ in the first place wípé àwọn èèyàn wa tó ń ṣètò ń bíbá yìí wọ́n máa ń béèrè lọ́wọ́ gbogbo àáfàá tó bá débí pé kí wọ́n bá wa sọ dáadáa márùn tánàbí Muhammadu gbélé ayé ṣe àwọn máa sọ aburú tó ṣe tó bá béèrè lọ́wọ́ àwọn àáfàá pé kó sọ dáadáa tánàbí ṣe kò sáàfàá kankan tó ti rí sọ bí ọdún 4 báyìí so ó jẹ́ nǹkan tó máa ń kan mí lóminú ìgbà tí gbogbo wa ṣe kéré tó bá ṣe kéré ńgbà yẹn tó máa ròyìn ànábì fún wa ànábì do this ànábì do that ó ní ìyá kan tó máa ń dàbí sànábì lára ó máa ń dàtọ̀ sànábì lára ìgbà tára ìyá yẹn ò yá ànábì sì wáyà yẹn lọ lé ó tún ṣàdúrà fún ara ìyá yẹn balẹ̀ gbogbo àwọn nǹkan yẹn lèmi máa expect pé káwọn àfáà fún wa láyà Kùránì tá lè ka about this kò sí àfáà kankan torí dáadáa márùn sọ nípa ànábì kí lànábì wá gbélé ayé ṣe gan ó máa ń jẹ́ nǹkan tó máa ń kọ mí lóminú gẹ́gẹ́ bí ẹ̀yin náà ní sìtẹ́ jẹ́ àgbà àfáà Azan ṣẹlẹ̀ bá wa sọ good example márùn nípa àtàn ìgbésí ayé ànábì bẹ̀kẹ́ tó sọ ẹ máa fún wa lẹ́rìí nínú Quran abadis àbí tefsir ẹni ìwé tó bá ti wà concern Islam ẹ lè fún wa lẹ́rìí inú rẹ̀ ẹ ṣe gan ẹ lè sọ̀rọ̀ báyìí. Naam, mo gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ nípa nǹkan dáadáa tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ó pọ̀ gan. Àkọ́kọ́ ni wípé Ànábì ló dé ni àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ń gba ogún, àwọn obìnrin di ẹni tí ń gba ogún, wọ́n bẹ̀rẹ̀ sí ń pín ogún fún àwọn obìnrin. Tẹ́lẹ̀ àwọn nígbà tí Ìsìlámù ò tí dé obìnrin jogún. Bàtà Ànábì sí ní gbogbo àgbáyé àbílẹ̀ Lárúbáwá ni òye tí fóbìnrin ní ìkẹ́ ogún gbà yẹn. ní ilẹ̀ Lárúbáwá àti àwọn ìlú kọ̀ọ̀kan mìíràn tó kù tó àwọn yìí consider wọ́n yìí ń pọ́n obìnrin lé obìnrin yìí ń gbógun. ok ẹ tẹ̀síwájú. Bàtà Ànábì dé ni òfin wá wálẹ̀ Ànábì wá gbófin kalẹ̀ wípé Ọlọ́run ọba ló Allahu ló rán Ànábì wípé sọ fún wọn kóbìnrin ó bẹ̀rẹ̀ sí ń gbógun. Ànábì ó wá dé ni wọ́n bẹ̀rẹ̀ sí ń pọ́n àwọn obìnrin lé tẹ́lẹ̀ àwọn obìnrin dá sí nǹkan kan wọ́n yìí fún obìnrin lẹ́tọ̀ọ́ kankan àtà nǹkan ìkejì ni pé Ànábì ló dé àwọn obìnrin dẹ̀ níyì. mt náà lẹ sọ ọgbà tánàbì ti jẹ́ ajàfẹ́tọ̀ọ́ obìnrin yẹn so gbogbo nǹkan tẹ́ bá sọ concern obìnrin sí Ànábì ti jà fún ẹsẹ̀ sọ alákọ̀ọ́kọ́ náà ni Ànábì ló jàfẹ́tọ̀ọ́ obìnrin. ẹlẹ́kejì náà ni wípé Ànábì ló dé ní táwọn wọ́n bá bímọ obìnrin so bá tún sọ ẹ sọ pé wà lọ́kàn wọ́n bá bímọ obìnrin wọn ò yín pamọ́ tẹ́lẹ̀ tó bá bímọ obìnrin máa ń jẹ́ ìtìjú kan pé àwọn obìnrin la bí obìnrin kò wúlò ọkùnrin ló wúlò wọ́n máa lọ rìn láyè wọ́n lọ wá kòtò wọ́n wá rìn mọ́ kòtò láyè wọ́n lọ rìn mọ́lẹ̀ láyè Ànábì ló dé. ìkan tẹ́mí ni pé ìgbà tánàbì Muhammadu ò tí ì dé tó bá bí obìnrin nílùú Saudi ìbànújẹ́ ni máa ń jẹ́ fún wọn wọ́n wà lọ rí obìnrin yẹn mọ́lẹ̀ láàyè. àwọn pípọ̀ yẹn wicked ó ní méjì Ànábì tẹ́ráyè bẹ́ẹ̀ ó ní méjì okùn mẹ́ta. àgbọ̀ yín mọ́ ẹ ti mú tu máìkì iṣẹ́ níkọ̀ ni
ẹ̀yin ìyẹn má bá wa dé o. kọ́ ló wọlé. ok ẹ ti sọ méjì bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n ràn wọ́n lọ́wọ́ ẹ pàdé. ẹ jí kan sọ̀rọ̀ wọn tẹ ẹ mútu ẹ máa ṣe tí. ọyọ ọ̀kan náà ti sọ. naam ó di méjì bẹ́ẹ̀ yẹn ó kù mẹ́ta. ànábì muhammadu lẹ́ni tọ́lọ́hun rán ṣàláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbàkígbà tójúmọ́ bá ti mọ́ ni wọ́n máa yìnyá ó Muhammad. olówó orí ọkọ àìsàtú gbogbo ọmọ tó bí nígbà tó wáyé kò séyìíkéyìí tó gbẹ̀yìn Muhammad. gbogbo àwọn ọmọ ànábì Muhammad ló kú lójú ayé rẹ̀. àtúbọ̀tán yìí kọ́lọ́hun má jẹ́ kó bá wa o. Muhammadu lẹ́ni tọ́lọ́hun rán sóní àgbáyé gbogbo ọmọ tó bí kò séyìí tó gbẹ̀yìn rẹ̀. ọlọ́run ọba má jẹ́ ká nírú àtúbọ̀tán. tí bá ń kọrin mi níta àfáà sáà nìṣẹ́ wa ń bẹ́. àfáà sáà nì brọ́dà tí wọ́n láwọn máa ràn wọ́n lọ́wọ́ ẹ lè ràn wọ́n lọ́wọ́ ẹ sí máìkì yín. Ẹ̀hẹ́n. ẹ mọ̀ pé kánábì tó dé nílẹ̀ especially ilẹ̀ Yorùbá bíbá ẹran tútù la máa jẹ ànábì ló kọ́ wa ló ṣe wà kọ́ wa ká máa gbé kalẹ̀. a kì í dáná. tẹ́lẹ̀ báyìí sìn tá a bá bímọ àìfọmọ ló kọ ànábì ló ṣe wà kọ́ wa pé ká máa fọmọ ló kọ téèyàn bá kú tóyàn bá dàgbàdàgbà tó bá rí bí àgbà ń rí tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá a máa fi ilé máa kẹ̀ mọ́lẹ̀ ni ànábì ló ṣe wà kọ́ wa pé ká máa sìn àlóòpọ̀ òun lẹ̀ lómi ṣe ṣe rí kì í ṣe pé gbogbo muslim ló mú ọ̀tọ̀ tí ó kì í fẹ́ sọ kì í ṣe pé gbogbo mùsùlùmí ló mú ọ̀tọ̀ tí ì fẹ́ sọ àwọn islamic scholar yẹn nìkan náà mú ọ̀tọ̀ àwọn kan wà rúgbà tèmi náà wà lè ké báyìí ó ní bá ṣe máa ń tú fún wa gbogbo ogun ẹ pa wọn ẹdún Ọlọ́run ẹ kí wọn ní kàì kì í ṣe bá ṣe ń tú fún wa nìyẹn o Èrúdémọ́lá tó ń sọ lẹ́ẹ̀kan orúkọ ẹ̀ gan lásán gan is a disgrace to himself disgrace ni bàbá ẹ̀ jẹ́ fún rẹ̀ disgrace ló jẹ́ fẹ́ bí ẹ̀ pé ó jẹ́ Adémọ́lá òwà ńlẹ̀ Yorùbá yẹn ló ń sọ lẹ́nu òun dì fẹ́ nílẹ̀ àbúlọ̀ ṣe rò pé tí kìíní bá yíwọ́ tó bá di wọ́wọ́ tán ṣé wọ́n dáyàn kan mọ̀ pé wọ̀ kan kírun lẹ́ Yorùbá gan bí ni pé bóyá wọ́n fẹ́ máa pààyàn pé wọ́n máa pààyàn wọ́n máa kílẹ̀ èèyàn ṣé wọ́n dákàn èèyàn kan mọ̀ pé wọ́n ń kírun àbúrò kìíní kan fàṣásí kan lèmi jẹ́ ṣé wọ́n dáyàn kan mọ̀ pé èèyàn kan kírun then àwọn kan tó máa ń eré tó ìdíjọ́sì kan náà ń dìfẹ́ lẹ́ẹ̀kan dé mọ́lá yẹn náà pé àwọn tó ṣe eré tó ṣe lọ́yọ̀ state yẹn pé ṣé muslim ni wọ́n ọ̀nà wo ni wọ́n gbà ṣe muslim tí máa sọ pé àti máa sọ pé àti Muhammad tí máa ń sallallahu alayhi wa sallam àbí tí máa sọ pé assalamu alaykum. ọ̀gá yín náà ti lọ Mr. Hassan ṣe ti wà á mẹ́ padà. ọmọ tí wàá ń padà. so ẹ ti sọ dáadáa méjì tánàbì ṣe ẹlẹ́wọ̀n ànábì ló dé lọ́jà fún ẹ̀tọ́ àwọn obìnrin pé kí wọ́n máa pín ogún fún wọn. ẹ̀ẹ̀kejì ẹni tẹ́lẹ̀ ní Saudi wọ́n máa ń rí obìnrin mọ́lẹ̀ lóòyẹ̀ ni pé ìbànújẹ́ ni máa ń jẹ́ fún wọn tó ń bá bí obìnrin lọ́mọ ànábì ló dé tó stop ẹ̀ pé no obìnrin náà ní wúlò tiẹ̀ bí ọba àbá tẹ̀lé bí ọba lè hẹ́hà yọ wà kíjì tí ọmọ dání fún wa ẹ fi wọ́n lé àwọn náà wálé ayé wá ló gbèsè ayé wọn ni ànábì dàfẹ́ tọ̀ wọ́n bẹ̀rẹ̀ náà ọ wá kù mẹ́ta báyìí ẹ tẹ̀síwájú. ànábì ló dé ní kọ́lọ́hún ó máa bínú sí ìjọ pàwọ́rún lẹ́ẹ̀kan náà ọlọ́run ọba ò bínú sí àwọn ìjọ pàwọ́rún lẹ́ẹ̀kan náà mọ́. ókè kánọ́bì tó dé kí wọ́n mọ̀ ń pa wọ́n run. ọlọ́run bá lè bínú sí ìjọ kan nísìnyí kó pàwọ́rún lẹ́ẹ̀kan náà kó fi àjẹ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Allahu Akbar ànábì ló dé lọ bá Allah sọ̀rọ̀. ànábì ló dé lọ́lọ́run ọba fi ànábì ló dé ní sábàbí ó fi ṣe sábàbí. Allah Allah ní sọ̀rọ̀ ní Kùránì Allah ní kẹ́ máa lò. ànábì ló dé ni ó fi ṣe jẹ́ sábàbí tọ́lọ́wọ́n bá wò máa ń pa àwọn ìjọ tó bá ṣẹ̀wọ̀n lẹ́ẹ̀kan náà mọ́ ni Allahu fi máa pa àwọn ìjọ tó bá ṣẹ̀ kó máa fi máa pa wọn lẹ́ẹ̀kan náà. Allahu Akbar Allah try Muhammadu náà try ó di mẹ́ta. Allah try báwo wọ́n gbọ́dọ̀ wọn lè. Allah tóbi. wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ wọ́n lè ọjọ́ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́. ànábì ló dé tí wọ́n bẹ̀rẹ̀ sí mójútó àwọn ọmọ òrukàn
ọmọ òrukàn àwọn ọmọ tí ò níyá tí ò ní bàbá. wọ́n bẹ̀rẹ̀ sí pọ́n àwọn náà lè pé èèyàn làwọn náà ní gbogbo àgbálá ayé. akaramakumulai ó di mẹ́rin báyìí ànábì ṣe dáadáa òkúláyé táwọn afá yòókù kì í fi rí sọ. àbá ẹlágbọn kíkí Ọlọ́run dàrú gbọ́ ní dáìbà méjì o. náà ànábì ló dé. wọ́n ní Ọlọ́run bá ń ṣe nǹkan èèyàn kan gbọ́ pé. ẹ bá wa sọ̀rọ̀ àwa lẹ́ ń bá sọ̀rọ̀ ń bí báyìí ànábì ló dé. ẹ ti mú tufa. ẹlòmíì ní gbàkọ́ lẹ́gbẹ̀ẹ́ mi mo fi mú sí. ok ọyọ kan náà ló kó ẹ má jẹ ọ̀rẹ́ yìí. ànábì Muhammadu lẹ́ni tọ́lọ̀ ń rán ṣaláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójú mọ́ bàtí mọ́ ni wọ́n máa yìn ọ́ Olúwa. ànábì ló dé ànábì ló dé ní ayé ànábì ló dé ló wá fẹsẹ̀ rí lẹ̀ wípé a gbọ́dọ̀ máa jàǹbá ara wa mọ́. ànábì ló dé a gbọ́dọ̀ máa wọ pé eléyìí ọ̀gá lélẹ̀ ọmọọṣẹ́ lélẹ̀ ká máa gbé ẹbí ọ̀gá sí ibi tó yẹ kí ọ̀gá gbé ká pọ́n ọmọọṣẹ́ lé ká sọ pé àwa tó ti jẹ́ ọ̀gá ló yẹ ká pọ́n lé. Allahu Akbar ẹ ṣe gan avasan Ọlọ́run ọba wa lọ́rẹ̀ mi yín ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe jẹ́ mùsùlùmí tẹ̀dẹ̀ tó gbangba sùn lọ yẹ láti sọ dáadáa márùn tánàbí gbélé ayé ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló ti wá bí ta máa ń béèrè lọ́wọ́ wọn pé kí wọ́n sọ dáadáa márùn tánàbí ṣe kí wọ́n sọ dáadáa márùn tí Muhammadu ṣe táfáà mi bá sọ méjì báyìí ẹlẹ́ẹ̀kẹta kò ní rí sọ àfáà mi tẹ̀lé gbìyànjú kó sọ mẹ́rin ẹlẹ́ẹ̀karùn kò ní rí sọ ẹ wá mọ kọ́kọ́rọ́ burúkú tí wọ́n ń bẹyìn ajáde òjú pé àáfàá mi lè sọ mẹ́wàá gan nínú mẹ́wàá tó bá wá sọ ìdábàá ní kó fún wa lẹ́rìí ọyọ kan nínú mẹ́wàá kọ́kọ́rọ́ burúkú tí wọ́n ń bẹyìn ajáde nìyẹn bẹ́ẹ̀ mo jẹ́rìí ẹ̀yin àfáà Hasan gbogbo márààrún tẹ́ sọ yẹn mo mọ̀ pé tẹ́ ẹ bá tẹ́ wá rẹ́rìí fún wa nínú Quran ẹ máa fún wa lẹ́rìí nínú hadith àbí nínú tafsir kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa gún yín lẹ́mìí so nǹkan tẹ́ kọ́kọ́ dáhùn lákọ̀ọ́kọ́ ni pé ànábì ló dé ló jà fún àwọn ọmọbìnrin pé kí wọ́n máa pín ogún fún wọn so ṣé ẹ lè fún wa ní ẹ̀rí ibi tánábì ti jà fẹ́tọ̀ yẹn nínú Quran abadis àbí tafsir torí gbogbo ìgbà tánábì lò láti age of 40 years ogun ló jà o so mi tí wọ́n ti ń ráyè pé kí wọ́n máa pín ogún fáwọn obìnrin so àárín yìí ò yé mi so tẹ́ bá lè fún wa lẹ́rìí rẹ̀ ẹ bá wa sí máìkì torí mo sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ bá sọ ẹ fún wa lẹ́rìí àfáàsánì ẹ sí máìkì yín akaramakumullah ẹ̀kọ́ lọ́run járí bàbá pẹ́. náà ṣe ń gbọ́n. a wà pẹ̀lú yín níbo láti lè rí kàkọ́ ànábì lóde lóní kọ́ mọ́ pín ogún fáwọn obìnrin. ẹgbọ́n díẹ̀. ó wà nínú Quran. Quran wo ms ẹ bá wa sí. Quran verse kini. ó wà nínú Quran ní kíní súrọ́tì ẹlẹ́kẹta. ms ẹ wà ń bẹ̀. mo wà ní àkọsí. wọ́n ní ẹ bá wa sí Quran verse 3. verse 4. Quran chapter kini. verse 4. Quran chapter 4 verse kini. ìtẹ́ nǹkan online ti ṣe kò tẹ̀ bọ́dà. wọn ò tí ì sọ àkànbí ọ̀hún láti sọ. 7. wọ́n ní Quran 4 verse 7. Quran 4 verse 7. Islam. abálẹ̀ rí tọ̀tọ̀ kárí sí nutkin tí ló wà mẹ́lẹ́ gẹ́gẹ́ bí hakim mo lè ṣe débà. Benin Republic wọ́n kírun ju mọ́sálásí lọ. kárí tó sọ bẹ́ẹ̀. ìlú ìyá mi ni mo mọ yín. Allah tí wọ́n lọ kí ní Mẹ́kà. kòmá tó kírun ju mọ́sálásí lọ ìsìtẹ̀gísà ni àbí. wọ́n kírun ju mọ́sálásí lọ. ọyẹ bá wa ká Hasan. ṣé wọ́n ti sí i. Quran yẹn tó gbé jáde yẹn bá wa ká kí bá wa tún wa. ó ń ka English yẹn náà. ẹ tó gbọ́ mi. bí kìkì bá wa tu ẹ̀yin àfa. ó ka English yẹn wà níbẹ̀ gbogbo àwọn ìkan kan tó fún wa. bá wa ká kí bá wa tu ẹ̀yin lẹ fún wa láyà wọ́n lẹ́nu oníkàn láti ń gbọ́ pò. Allah bá ń jẹ́ kó yọ yí pé lirrijali nasibu mimma taraka alwalidan. àwọn ọkùnrin gbọ́dọ̀ lóògùn gbà nínú nǹkan tí àwọn òbí wọn bá filẹ̀.
wàlẹ̀ àkọ̀rọ̀bù náà bẹ́ẹ̀ ni gbogbo wọn fámìlì wọn kan tó bá filẹ̀ ọkùnrin yóò gbọ́dọ̀ ológun gbà mẹ́ bẹ́ẹ̀ náà ni wàlẹ̀ nìsa iná sí ibùmí máa tààrọ̀ kàlù wàlídàn bẹ́ẹ̀ náà ni obìnrin kan lára gbọ́dọ̀ gba ogun nínú nǹkan táwọn òbí rẹ̀ filẹ̀ wàlẹ̀ àkọ̀rọ̀bù náà bẹ́ẹ̀ ni àwọn fámìlì rẹ̀ àwọn tó súnmọ́ wọn náà gbọ́dọ̀ gba ogun bẹ́ẹ̀ àlọ́ wọn ní mímọ kọ́là mínú àwọn kan tó ó lè kéré ni ó lè pọ̀ ni òun náà ó gbà mẹ́ eléyẹn ní jẹ́ ká mọ̀ wípé obìnrin kan lára gbọ́dọ̀ gba ogun. lóòkan tí ẹ kà yẹn tí Allah ń ṣòfin ni àbò ń bá àwọn èèyàn rojọ́ nínú àyá Kùránì yìí ṣe mọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn ó ṣòfin ọ̀tọ̀ ní kéèyàn mọ̀ ṣàlàyé ọ̀rọ̀. ìyẹn ṣòfin ni òfin ni. ok òfin ni àyá Kùránì yà bí. naam. ok now. ìgbà tí a bá fún yín ní àyá pé Muhammadu ó ń bá àwọn ẹrú sùn lọ́jà fẹ́ tó obìnrin ànábì kẹrù jọ ó tẹrú ọ̀ra ẹrú lóbìnrin ọbẹ̀ ẹrú sùn lóbìnrin ànábì ó bá ẹrú sùn ó ra ẹrú ó dẹ̀ ta ẹrú ẹ̀dẹ̀ lọ́jà fẹ́ tó obìnrin. kí ló le tó yẹn ó ní nǹkan tá a ti ń ṣe lórí ilẹ̀ wa kẹ́ tó gbá àwọn ẹ̀sìn wọ̀nyí wà náà. àwọn kan wà ń bí wọn máa ṣùgbọ́n pé ẹ máa bọ̀ lókè ẹ ní láti máa kọ́mẹ́ǹtì nísàlẹ̀ náà you have to be bold now. gbogbo nǹkan tá à ń sọ yìí ó máa ṣojú gbogbo wa ojú tí ń là wọ́n máa yaṣọ mọ́ yín lọ́rùn láìpẹ́ àwọn ọmọ Yorùbá ti ń jì Àkànbí tẹ́ bá gbàgbé mo ti sọ tẹ́lẹ̀ mo ní bá ṣe ń sọ kínní tí àwọn ọmọ Yorùbá tí wọn ò gbọ́ mo ní by the time tí wọ́n bá strike ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta àwọn èèyàn máa jí àwọn ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa wá máa relate àwọn nǹkan tá à ń sọ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn máa jí ọgbà àwọn mosque yẹn ẹ máa tanra yín ẹ sì máa ké nǹkan tó kàn dùn mí ni pé àwọn ọmọ Yorùbá tí wọ́n ń pa torí ẹ̀ mo ṣe ń tẹnu mọ́ pé ẹ lọ jíra tó bá ti ẹ̀ strike wa kò ní mẹ́mi lọ àwa náà lè kojú wọn ẹ̀yin yóò expect kí President Tinubu sọ pé kẹ́ ẹ defend ara yín ni pé kẹ́ lọ jíra ni kò ní sọ́nà bọ̀ ikú tó ń pojú gba ẹni òwe ló ń pa fún ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ yẹn ó lè ṣẹlẹ̀ lẹ́niwẹ̀ẹ́ wọ́n ti sọ̀rọ̀ àwọn ti wà everywhere nílẹ̀ Yorùbá mo ti rí kan sí Èkìtì wọ́n ti kidnap wọn tó bá àwọn mosque tó wà ládùúgbò yẹn lọ máa yẹ̀wò ibẹ̀ gangan àwọn Fúlàní ibẹ̀ lọ máa dé sí ẹ̀sìn Fúlàní ní Islam military barrack òun ni mosque so wọ́n kàn wọ́n ti ní barrack ládùúgbò tiẹ̀ wò dẹ́ mọ̀ wọ́n rò bí wọ́n ń gbọ́ láwágbá ikú ló ń pè sí létí yẹn lúta wà yìí tán bá gbọ́ Allah wọ́n máa jápa ni wọ́n wá fẹ́ kí Allah yẹn kẹ́yìn ti get used to Allah yẹn orúkọ kú yẹn so that tó bá ń pa ìrìnlẹ̀ Allahu Akbar inú ẹ̀yin náà máa bá wọn ṣe Allahu Akbar ẹ̀yin náà máa bá wọn ṣe ẹ̀ nímọ̀ pé kú ni tó fi máa gbé súnmọ́ ẹ̀yin náà tó fi máa gé ọrùn yín jábọ́ Kùránì tó ń sọ pé ẹ̀pa wọn ẹ máa gé wọn lọ́rùn àwọn ọmọ Yorùbá jẹ́ belief pé Ọlọ́run ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn wèrè kan jẹ́ wà ń bẹ́ẹ̀ wọ́n jẹ́ ń gbàrọ̀ yẹn gbọ́ pé Ọlọ́run ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló ń give instruction fáwọn èèyàn pé kán máa gé wọn lọ́rùn so Allah tó ń give instruction kò lè pààyàn fún ara ẹ̀ àbí ó wá ní ẹ máa gé wọn lọ́rùn so ẹ̀yin mùsùlùmí wá ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ yẹn mo post fídíò kan wèrè kan sọ pé Kùránì tí mo kà yẹn olden days ni now irú àwọn mùsùlùmí oríṣiríṣi gan làwọn mùsùlùmí ọpọlọ àwọn ẹlòmíì ti lọ aka Kùránì fún ẹ sọ pé olden days ni ṣé new Kùránì ni Kùránì tẹ́ ń kà ni ìjọ rẹ̀ náà máa mọ̀ pé Kùránì Islam ó ti wà outdated pé ẹni láti kọ́lẹ̀ àṣà aláṣà ni Allah a blood sucking demon ni ẹ̀jẹ̀ ló mú ẹ̀yin náà wọlé ẹ̀ máa rí ẹ̀jẹ̀ yẹn wọ́n á ti refine ẹ̀ wọ́n á wà núgò wọ́n á máa dà sọ́wọ́ báyìí wọ́n á máa fi pa òkúta yẹn àwọn iná tó dé wọ́n tún máa lọ máa la ẹ̀jẹ̀ èèyàn wọ́n ti ń kú ní àjì báyìí ní Mẹ́kà báyìí àti ẹmọjọ́ ta máa gan àràfá gan Àkànbí àwọn èèyàn sọ pé iléyá ọdún yìí nílé kò dàbí iléyá gangan mo ní ayé tí mò ń kankan àsìkò tẹ́ pé ẹ máa jí láàárọ̀ báyìí wájú mọ́sìkì yín ẹ máa bẹ́ lẹ́dẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bá ẹlẹ́dẹ̀ nínú mọ́sìkì yín ẹ tí ì rí nǹkan kan ẹ jẹ́ káwọn Yorùbá jí tán ẹ mọ̀ pé we are very smart nǹkan tá a máa ṣe fún yín lẹ́yìn tá a bá jí tán
ẹ mọ̀ ẹ jẹ́ ká sì máa bá a lọ 2026 la ṣì wà ó máa ṣojú gbogbo wa èèyàn kan ò ní kúnú wa ẹ̀yin náà wá rí i pé nóbì ṣeréṣeré ẹ̀sìn Islam di yẹ̀yẹ́ àwọn díẹ̀ tó bá ń lọ kírun wọn a máa bú wọn ní pé ẹ̀rá wọn akótilétà wọn lọ kíṣì gidi àlà ẹ̀rí wọn á tún máa kọrin fún yín a máa ní láti compose orin kan tá a máa kọ síta fáwọn èèyàn pé tó bá ti dé tó bá ti ń lọ tó bá ti rí mosque wọn máa kọrin yẹn fún wọn bóyá ẹ dá ṣígìdì àlà padà ẹ dá ṣígìdì àlà padà àwọn sì máa gbórin yẹn wá a máa ṣe kinní yẹn lórin orin yẹn la máa kọ fún yín ẹ mọ ẹni tẹ́tẹ́ máa dẹni yẹ̀yẹ́ ẹ̀yin jẹ́kẹ́ lómi gbóhùn sókè jàre. bàbá tó ń gé ọrùn ẹ̀ ń sìn àwọn ìdílé wọn ń ké ń sìn kọ́lọ̀ kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere àfẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn èní àná kọ́ làwọn fúlàní ti ń gbógun ti àwọn bàbá wa ó ní bí wọ́n ṣe ṣẹ́gun wọn ó ní ọ̀nà tí wọ́n gbà tí wọ́n ṣe ṣẹ́gun wọn so now ìwọ wá tan máìkì ẹ ó ní pé kí ni ó wrong tí Gumi bá bá wọn kírun ó yá mò ń gbọ́ àwọn ọmọ kóòtù òjìrè fẹ́ gbọ́ yín ó yá tan máìkì ẹ. ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ látẹ̀kùn èmi ẹlẹ́fẹ́ bá àwọn ọmọ kóòtù òjìrè sọ̀rọ̀ ní ẹlẹ́fẹ́. náà mo ti ń bá ẹ sọ̀rọ̀ sí náà mo ní Gumi tó ó ní pé kò sí hold on tí bá ń sọ̀rọ̀ kó pa máìkì tí bá ti fẹ́ sọ̀rọ̀ máa mute now Gumi tó wá sí Ọ̀yọ́ kí ló wá ṣe kí ni mission ẹ̀. I don't know what he came to do. But according to the little nǹkan tó mọ̀ ń pa Gumi bandit ni àbí ń ṣe bandit. Kò kí ń ṣe bandit. Ok ṣàlàyé fún mi gbé mi débẹ̀. Báwo ló ṣe jẹ́ bandit ṣe ẹ̀yin yóò ṣe rí ẹ pa àwọn ìjọba náà bandit then èèyàn jáde ó sọ̀rọ̀ bí picture kò sí ìgbà tẹ́ máa rí tọ́jú tó ya picture ẹ máa rí ọlọ́pàá pẹ̀lú one other government official. Àbí bẹ́ẹ̀ kọ́. So why are you calling out Gumi? Ó dẹ̀ sọ fún yín bí intermediary line wọn tó máa bá wọn negotiate nìyẹn so negotiator lásán ni so ewele ṣé ẹ mọ ilé láti jọ ìjọ ṣé kò bọ́ta kò sọ fún yín. So ẹ̀yin ọmọ kóòtù òjìrè ọ̀rọ̀ lẹ́tù gbọ́ lẹ́nu brọ́dà wa tó wá represent àwọn bandit ní bíbá yìí la fi ń sọ fún yín pé gbogbo mùsùlùmí máa ń gbé káàkiri náà nìyẹn àwọn ọ̀dẹ̀ tó wà bẹ́ẹ̀ náà wọ́n máa lọ sí ìmọ̀ káàkiri. máìkì ẹ o ti sọ títì ẹ àti gbọ́ jẹ́ kémi náà sọ tèmi wà tún sọ so ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ ti rí Mr. Jamfik tó wá ṣojú àwọn bandit ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé àwí pa máìkì ẹ ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé bọ̀bọ́ yẹn ó ń ṣe agbódegbà àwọn agbésùmọ̀mí àwọn afẹ̀mí ẹni ṣòfò àwọn apanilẹ́kúnjayé ṣe ti wá rí ṣó ti clear lójú wa ń sìn wípé gbogbo tó bá rò bóyá onímùsùlùmí lẹ́gbọ́n àbò onílábúrò ẹ rí pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọn ò sọ̀rọ̀ o ṣẹ̀rí àfa kọ̀ọ̀kan tó jáde kó sọ̀rọ̀ ṣẹ̀rí àfa kọ̀ọ̀kan kó sáà jáde kó sọ̀rọ̀ àfa ìyọ̀kọ̀ tí mo rí tí mi ní parọ́ òun ni kí lorúkọ ẹ̀ akéwùgbàgòd àbí kí ló ń jẹ́ ẹ lè rí àfa kọ̀ọ̀kan kó jáde kó sọ̀rọ̀ sí orí kìíní ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlẹ́hàá ló bóyá ẹlẹ́hàá ń jó ẹ ṣe ìrẹ́lẹ̀ tó já ṣẹlẹ̀ on recent ẹlẹ́hàá tó jó pẹ̀lú igun ẹ rí gbogbo àwọn àfa tó gbé tí olórin kan bá sọ̀rọ̀ bóyá àwọn ò ṣe mùsùlùmí mọ́ àbóhùn ṣe ìbẹ̀rí mọ́ ṣe máa jáde ṣùgbọ́n wọ́n ń pa àwọn èèyàn ṣiṣẹ́ rí pé wọ́n sọ̀rọ̀ torí pé kí ni gbogbo mùsùlùmí ni agbódegbà fún apààyàn gbogbo wọn ni agbódegbà àti bọ̀bọ̀ ẹlẹ́nu jáwáyà yìí Oríyọmí àti mufti onígbọ̀lẹ́nu ẹ̀yin Ọ̀yọ́ náà ẹ la ẹnu yín sílẹ̀ ẹ la etí yín sílẹ̀ ẹ la apá yín sílẹ̀ kí wọ́n fi báńdíìtì kí wọ́n fi jẹ ọba kí wọ́n fi jẹ gọ́vnà lẹ́yìn lórí ìgbà yẹn wọ́n máa wá pa jẹgẹjẹgẹ sí wa lára so bàbá Jamiu now onígúnmi ò kì í ṣe agbésùmọ̀mí yẹn gbé kùránbà sí ìjáde fún ẹ gbé mi sí biscuit. ìjọba power tap ń sáré so ẹ̀yin èèyàn wa ẹ ṣeun àná mo dúpẹ́ mo kí everybody ẹ ṣeun ẹ kú àdúró tí o so ọdún yìí a máa tún fàjà dáadáa. ṣé ọmọ bandit yẹn ṣé ó mọ lárúbáwá ń kà aṣojú bandit aṣojú agbésùmọ̀mí aṣojú agbésùmọ̀mí kí lorúkọ ẹ̀ gan báyìí jam movie ẹ bá wa mute ẹjọ jam movie àbí kí lorúkọ ẹ̀ jamic àbí ṣóòṣì wà ń bẹ̀ aṣojú agbésùmọ̀mí kákùránvà sí jamovic aṣojú agbésùmọ̀mí
ó yá bá wa kà á. ẹ̀yin ọmọ ọkọ ẹ fi ẹgbẹ́ òkùnkùn yìí lẹ̀, if not wọ́n máa pa yín, ẹ pa wọ́n làlàsọ. nǹkan tẹ máa wá ibi tẹ máa wá fi mọ̀ kẹ máa wá rò bóyá torí pé mo jẹ́ mùsùlùmí mo save o save, àwọn fúlàní fẹ́ pa yín tán kí wọ́n replace yín ni o. Allah ò dẹ̀ lè gbà wá lọ́wọ́ tá a wà, bẹ́ẹ̀ ni Jésù ò lè gbà wá, ìṣó mẹ́ta péré ló pa Jésù dànù. nǹkan ẹyọ kan tó lè gbà wá òun ni kíni, bí àwọn bàbá wa ṣe ń gbà yẹn, nǹkan yẹn nìkan ló lè gbà wá o. even nínú ifá tó jáde lọ́dún yìí, the solution sí problem wa ò ní pé ká ṣe báwọn bàbá wa ti ń ṣe, ká jí ká kára wájú, ká jí ká kó èrò ẹ̀yìn, ká wá pe àwọn tó ti ń ṣòro pé báwo ni wọ́n ṣe ń ṣe, kán wá bá wa túṣe. That's the solution o. aṣojú bandit ka Quran verse yìí fún àwọn ọmọ aládé tẹ́ ti ń parọ́ fún lọ́jọ́ tó ti pẹ́. Islam is peaceful, Islam is peaceful. ẹran gbogbo wa ẹran wọn lọ sọ́run àrèmábọ̀. Islam is peaceful, Islam is peaceful. àkàìmọye ẹ̀mí tẹ́ ti pa ní Kwara, ẹ̀yin àfa òfò, ẹ̀yin àfa ìsọnù, ẹ̀yin àfa aláyébàjẹ́, jáde ẹ̀ sọ̀rọ̀, gbogbo yín máa ṣe òfò dànù ni. gbogbo ẹ̀yin àfa tẹ́ mọ òótọ́, tẹ́ mọ̀ wípé ẹ̀sìn yìí wọ́n fẹ́ fi ba ayé wa jẹ́, tẹ́lẹ̀ jẹ́ ọmọ ọkọ Yorùbá, bandit náà máa pa ẹ̀yin náà dànù torí ẹ fẹ́ ba ayé wa jẹ́, ẹ fẹ́ tà wá fún lárúbá. gbogbo yín tẹ́ mọ̀ òótọ́ ni o, ẹ̀yin àfa tẹ́ mọ̀ òótọ́, ẹ̀yin sì save. ẹ̀yin tẹ́ mọ̀ wípé bẹ́ẹ̀ sì ń ṣe rí, ẹ̀yin kàn ń ṣe bí wọ́n kàn ṣe gbé wa lẹ̀ ṣe ń ṣe, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ mọ̀ òótọ́ tẹ́ tún ń ṣe agbódegbà fáwọn bandit, àná àwọn bandit yẹn wọ́n máa pa yín láìpẹ́, wọ́n máa fi ẹ̀mí yín ṣòfò. òfò lómi ẹ̀fọ́ ń ṣe, ẹ máa ṣe òfò torí ẹ fẹ́ ba ayé wa jẹ́. kí la ṣe, kí nìran wa ṣe fún yín ẹ̀yin Fúlàní? ṣé wọn kì í wà, wọn èèyàn kì í wà, àbí kéèyàn wà lèèyàn wà ní? ẹ fẹ́ ba ayé wa jẹ́ lórí ẹ̀sìn òfò. ìwọ ní Gúnmi ó ń ṣe agbódegbà fún bandit, kò ń ṣe bandit. ìyẹn tún pa mí lẹ́rù. ṣó fẹ́ sọ̀rọ̀ àbó sọ̀rọ̀ kó jẹ́ káwọn ẹni gidi gòkè? òjíṣẹ́ bandit, òjíṣẹ́ bandit, ẹ bá wa jí òjíṣẹ́ bandit ẹni kó tan máìkì ẹ̀. àbọ̀ ti pohùn má gbogbo ẹ̀ lẹ́nu. ẹ lárí ẹ̀mọ́ káàbà kẹ́bẹ́ lómi sọ̀rọ̀ yàrá. òjíṣẹ́ bandit, gbogbo yín máa ṣe òfò dànù ni, òfò lómi ẹ̀fọ́ ń ṣe, ẹ máa ṣe òfò dànù. gbogbo ẹ̀yin ojoojúmọ́ báyìí máa jí, máa gbé gbogbo ẹ̀yin àfáà máa gbé yín ṣépè, èpè lẹ́ máa gbà. gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ òótọ́ tẹ́ jáde, àtẹ̀yin olórin tẹ́ mọ̀ òótọ́ tẹ́ jáde, àtẹ̀yin onífíìmù tẹ́ mọ̀ òótọ́ tẹ́ jáde, àtẹ̀yin pásọ̀ tẹ́ mọ̀ òótọ́ tẹ́ jáde, tẹ́ fẹ́ ba ayé wa jẹ́, ẹ fẹ́ ba ayé wa jẹ́ torí owó, torí àtijẹ, torí àtijẹ àti mu. tẹ́ bá wá pa owó yẹn tán, ibo lẹ ti fẹ́ ná? tẹ́ bá pa owó yẹn tán, ibo lẹ ti fẹ́ ná? mò ń béèrè. ẹ̀yin àfáà tẹ́ ti ń gbọ́ wa, tẹ́ dẹ̀ mọ̀ pé àkíní irọ́ ni, ṣùgbọ́n àtijẹ àti mu tẹ́ ẹ fẹ́ kúrò nídìí ẹ̀, tẹ́ ẹ fẹ́ sọ òótọ́ fún ọmọ kóòtù òjíire, àní bandit máa pa yín torí ẹ fẹ́ ba ayé wa jẹ́. ọmọ orí adé spiritualist, ẹ bá wa sọ̀rọ̀ ẹ káàbọ̀. gbogbo lẹ́nu mo kí. Àkànbí tẹ̀ ti sùn, Àkànbí mi ò bá gbọ́ kí ni mo fẹ́ play, kí n play kíní ẹ máa gbọ́. pé kò síjọ́ àlìkẹ́yàmà ọ̀gá náà wọ́n ní sẹ̀sẹ̀ láìpẹ́ yìí ó dìde sọ́nà ni ó ní irọ́ ní Koran. ms baba ẹ máa flag ẹ tẹ́ bá ti pàdé ẹ lẹ́nu internet. wọ́n ní ká máa flag wa báyìí. àtàwọn yòókù ẹ wọ́n ń pa irọ́ tí wọ́n ń pa yẹn yóò padà kó bá wọn. kì í ṣe ìjọba Amẹ́ríkà, ìjọba Britain ni ó mú wọn o, ìjọba sẹ́mọ̀ ló máa mú wọn. ó ní ayé ò lè parẹ́ pé irọ́ Koran ń pa àwọn tó lọ ń bá wí nìyẹn. máa gàrúdà kàbìrọ̀ bí kàlìkàrì kí ló ń tán jẹ níbo tí ní visa tó ti lọ sí abroad àbí. àwọn ọmọ ìwé kò síbi tọ́lọ̀ wò sí. aláà tó ń bú yẹn níjọ́ tó bá gbọ́ ọmú gbogbo àwọn èèyàn tí wọ́n bá lọ́ọ̀fù ẹ̀ tí wọ́n bọ̀ láìkì ẹ̀ àwọn gbọ́ ọtí lọ́wọ́ Ọlọ́run. ìdáhùn tó ṣe lánàá Ọlọ́run padà bá wọn wí. tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá lọ́wọ́ bọ́ wí tètè jáwọ́. ìdáhùn tó ṣe lánàá ojoojúmọ́ ni wọ́n jáde sí íńtánẹ́ẹ̀tì ní ọmọ tọ́lọ́ nírọ́ yọ mọ̀ sí pèlè àlá yọ mọ̀ sí pèlè Kùránì yọ mọ̀ sí pèlè ànábì yọ mọ̀ parọ́ mọ́ wọn. lẹ́nu rẹ̀ lọ́hùn ó ní paracetamol ọlọ́lágbádá ju Allah lọ. lẹ́nu rẹ̀ lọ́hùn ó ní paracetamol ọlọ́lágbádá ju Allah lọ. ní ọ̀rọ̀ tó sọ yẹn ọmọ ìlú káfírin náà mọ̀ ìlú wọn wọ̀ ẹ̀dá.
ṣé mo parọ́ ni. àsìkò díẹ̀ náà ló fi sọ kọ́lọ́hún tó gbọ́ mú. ó sì ń sọ̀rọ̀. àsìkò táwọn ń lò lọ́wọ́ yẹn atẹ́kùn burúkú fẹ́ káàkiri ayé o. bedroom slippers. kọ́mọ̀tá máa gbọ́ kọ́mọ̀tá máa wò kọ́mọ̀tá máa listen sí. ó ti sọ fún wọn pé kọ́ máa listen. ọlọ́wọ́n bá ní kálá ipe òòsà ni ó yẹ kẹ́ máa sìn ọlọ́run ní ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ báàlì tó ká dìbò náà bí dín èyí tó wá jẹ́ pàpàǹbà rẹ̀ mi ni pé báàlì tó ká dìbò náà bí dín èyí tẹ́ fi wá gbà fọlọ́n tẹ́ máa sìn ọlọ́run èyí tó wá ń péjọ àlìkèyàmà ní ọ̀rọ̀ pé kò ní síjọ́ àlìkèyàmà irọ́ lásán. ṣé máa ti wá gbà pé kò síjọ́. tó bá dọ̀là á gbọ́dọ̀ nù mí máa fún lésì. ẹ̀yin èèyàn wa kò sí àlùjọ náà kò sí náà kankan irọ́ gbogbo ẹ̀ aláwo lágbára kankan ò fegi lásán ni gbogbo nǹkan tó ń sọ yẹn irọ́ ni ìtàn àwọn ìtàn lásán ni Muhammadu kan lò kí ní ó kàn fi kọ́ńkà ni àwọn kan máa ní Fáráò ó ṣe jù ẹ lọ ẹtẹ bá bí wọn pé kó sọ ìtàn Fáráò yẹn fún yín kò ní lè sọ èwo náà àwọn Fáráò kò ní lè sọ wọn kàn ń gbé nọ́nsẹ̀nsì kiri ìtàn lásán Big Joseph gbóhùn sókè yàrá. ọjà pa bedroom slippers mi use condom ó dáa ju àlá lọ at least use condom ẹ ṣe lè fi ṣe blomblom ẹ ṣe lè fi ṣe decoration ní yàrá yín kó sì fa yín. ọmọ orí adé ẹ káàbọ̀. ìyá mi bàbá mi ẹ kú iṣẹ́ ẹ káàbọ̀. ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ti ń ṣe látijọ́ ìbọ̀ adániwáyé wọn fún yín ṣe kò ní sú yín kò ní rẹ̀ yín o omi ara àti sanra yín ò ní gbàbọ̀dé fún yín ṣé ẹ rí nǹkan tó jẹ́ ń gòkè wá síbi lálẹ́ ni pé fídíò arákùnrin tí wọ́n dú lọ́rùn yẹn in fact mi ì lè òdì tíẹ̀sì yẹn mi ò àfi bí ẹni wípé mi ò rírú ẹ̀ rí ni dó a ti rí ti Kwara bó tẹ pé àwọn ará Kwara náà wọ́n fẹnu ẹnu wọn rí báwọn lẹ́sẹ̀ àwọn náà ti gbà kan sọ pé àwọn yìí ṣe Yorùbá rárá tọ́tẹ̀ tó sọ pé àwọn ìdá ìṣẹ̀lẹ̀ bọ́ so kò jẹ́ kí tí wọ́n rí lè ká mi lára jù ṣùgbọ́n ṣe rí ìgbà tó náwọn pípò ìwọ Ọ̀yọ́ kábíyèsí adániwáyé ìbàrẹ̀ o àfi kí Elédùmarè gbàwẹ̀ ẹ̀yàn ọmọ Yorùbá ẹ kọ́kọ́ stop láti máa kírun náà advice mi nìyẹn o torí mi ìmọ̀ bóyá àwọn ará Ọ̀yọ́ yẹn bóyá àwọn yìí lọ chọ́ọ̀chì ni àbí wọn kírun tó fi jẹ́ pé gbogbo chọ́ọ̀chì tó wọn lọ ò gbà wọn báyìí irun yẹn ò dẹ̀ gbà wọn tí irú nǹkan báyìí fi ń ṣẹlẹ̀ lọ́yọ̀ state ń bí Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn Ọ̀yọ́ ń bí ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ ìwọ tó bá lẹ́bí sínú oko ń bẹ̀ yẹn tó bá lára bó ṣe pé wà kó wọn wá gbòòrò ni ẹ jọ ẹ̀mí ẹ̀yin tẹ́ jẹ́ ti wa ó ṣe kókó sí wa so ẹ jọ ẹ jẹ́ ká jọ máa fẹnu wíkì ní kí gbogbo Yorùbá lè kán lè parapọ̀ ọmọ Èkìtì làwọn tẹ́kìtì bá máa sọ wá ní Èkìtì parapọ̀ kí gbogbo Yorùbá kọ́ lè parapọ̀ ẹ má yẹ káwọn agbésùnmọ̀ mi ẹ má yẹ kó pa wá tán o because mi ò rí nǹkan kan nínú mi rí nǹkan tó jẹ́ benefit báyìí nínú Islam báyìí gbogbo àwọn àfáà báyìí wọn ò dẹ̀ lè sọ̀rọ̀ yàtọ̀ sí máa kí ó gba góòdì ẹ tí mo rí fídíò lálẹ́ yìí sìn kò sẹ́ni bọ́ọ̀dì tó sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ òṣì tí wọ́n máa ń takú àwọn ms online àwọn àfáà yẹpẹrẹ ní yẹpẹrẹ yẹn tẹ́ pé èkúrú funfun ó wúlò jù wọ́n lọ gbogbo àwọn ọmọ yẹn ò lè sọ̀rọ̀ ńsìn gbogbo àwọn àfáà ńlá yẹn náà kò sí èyí tó lè sọ̀rọ̀ nígbà tó ń dúyàn tó ń ṣe yá aláwò tí wọ́n ń pariwo àlá tó ń ké gbogbo ẹ̀kọ́ tó dúyàn what's all this mo rí fídíò orí yọmí lálẹ́ ìsìn tó wá ń sunkún nu fídíò mo gbé ṣé o mọ mí ní mítìn tẹ́jọ́ ṣe náà ni kò yé mi àbí tí aláyé rẹ̀ ń fọ́ọ̀mù fún wa ni because géèmù yẹn ò yé mi mo rí fídíò ẹ̀ tó ń sunkún lálẹ́ yìí ni mo gbà èwo tún lẹ kún ṣẹ́bẹ́ ẹjọ́ mọ̀ sí náà ni àbí bóò ni because I don't understand ó wà ní mítìn yẹn ẹjọ́ pọ̀ ń bẹ̀ àwọn ará Ìwó irú èyí Ìwó olú ilé yìí ìṣe ìkì àbí máàmù Ìwó yẹn gbogbo ọ̀nà jọ wà mítìn yẹn ṣé rí òwe kan mo fẹ́ pa kò síbi tí màálù lọ tí lékelèké kì í fò tẹ̀lé bó ṣe wà yẹn màálù ní Gúnmi ó ti wá sílẹ̀ Yorùbá lékelèké làwọn báńdíìtì wọ́n ti fò tẹ̀lé bó ṣe ń bọ̀ àtìgbà tọ́rọ̀ Sunday Igboho ti ṣẹlẹ̀ yẹn gan tí màá yẹn ò ní chance láti ṣiṣẹ́ bóyá máa ń ṣe ń gbà kan tá lọ sí gbogbo Òkè Ògùn yẹn wọn lè dé Ṣakí ń gbà yẹn débi pé wọ́n á wọ Ọ̀yọ́ àtìgbà tí ó ti di pé wọ́n ti gbàgbá lọ́wọ́ máa yẹn tí wọ́n fún chance ìmọ̀ tíjọba lè pa àtìgbà yẹn ní ó ti di páwọn ilé ráyè láti gba Gúnmi láyè Gúnmi wọlé ń sìn Gúnmi náà káwọn eruku lẹ́yìn àwọn eruku ti mọ gbogbo ojú ọ̀nà tó wọ Ògbómọ̀ṣọ́ gbogbo ojú ọ̀nà tó wọ Ọ̀yọ́ wọ́n ti mọ ọ̀nà ju àwọn ọmọ onílùú lọ this is it now wọ́n ti kóyàn wọ́n ti pa pípa wọ́n ti sun sísun èyí tí wọ́n á bọ̀ jẹ́ wọ́n ti bọ̀ jẹ́ kádániwáyé gba àwọn ọmọ wa tó kù lọ́wọ́ wọn àwọn ọmọ ọdún 5 ọmọ ọdún 7 ọmọ ọdún 4 ọmọ ọdún 10 èyí tí wọ́n bá sùn náà ọmọ yẹn sì wọ́n tún bá sùn kò sí tí Fúlàní ò lè dó gbọ́nrẹ́ ẹṣin tí ò bá bẹ́ẹ̀ ń di ẹṣin wọn ó tó kó bọ̀ kádániwáyé gbà wá ọmọ Yorùbá ẹjọ́ ẹ jí o
ẹ pè àwọn èèyàn yín tó bá léèyàn sàbúlé pé wọ́n bó ṣe kẹ́ máa bọ́ ń gbòòrò ẹ̀mí yín já ó jẹ wá lógún ẹ̀yìn àtiwọ́ tó dẹ̀ ṣagídí tó kọ̀ àtiwọ́ tó dẹ̀ kọ̀ tó ṣagídí tó fi Islam lẹ̀ bọ̀rọ̀ mo mọ̀ pé tó bá fi Islam lẹ̀ lónìí ó filẹ̀ lọ́la ẹ̀mí yín jẹ wá lógún ẹ̀mí ẹ̀yin Yorùbá ó jẹ wá lógún ṣe rí pé nǹkan tí bọ̀bọ̀ ọmọ Ìgbò tí wọ́n gbé tọ́jú sẹ́wọ̀n gbà yẹn nǹkan tí bọ̀bọ̀ yẹn sọ ni ó ní kẹ́ ẹ má yé gba Fúlàní láàyè lórí ilẹ̀ bàbá yín ó ní báyìí sìn ọmọ àlè ti dàgbà ń sìn báyìí sìn àlejò tó ń tọ́ka sí sàárẹ̀ àfọ́jú ni wọ́n ní olówó ara lẹ́nu gbàtẹ́ pé gbogbo àwọn baálẹ̀ àwọn ọba náà wọ́n ń wẹ́kọ̀mù àwọn pípù yẹn kí baálẹ̀ máa ní màálù sọ̀rọ̀ àwọn Fúlàní kọ́ ọba náà máa ní màálù ẹ wo bí tán balẹ̀ ayé wa dé báyìí gbàtẹ́ pọ̀ ọba gan Abdulrasheed lórúkọ ọba kò sọ ọba tó jẹ́ tí ọba tí wọ́n ọba tán kẹ́ńbọ̀n kan péré tó kú ọba tí wọ́n sọ̀rọ̀ ọba fún ẹjọ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ jí o mo sọ yìí mo dúró náà o adániwáyé ajíwáre o. ẹ ṣeun bàbá o ibi tẹ́ sọ sí ó dáa bọ̀ káwọn èèyàn náà máa sáwọ ṣẹlẹ̀ bóyá ìgboro náà ṣèèfù báyìí torí ibi tí wọ́n lọ yìí is a very open space kò ń ṣe nugbó very open space. Bàbá Shitu Ahmed Adéwálé ẹ káàbọ̀ alẹ́yìn tẹ́ ẹ mọ̀ ó tọ́sẹ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ ń parọ́ fún ọmọ kóòtù òjìrì òfò lẹ́ máa ṣe ẹ máa ṣòfò tìrantìran ni wọn ò ní gbọ́ yín. Bàbá Mr Incredible ẹ wo fásì nínú Kùránì o kẹ́ bá lè mọ̀ pé bí Allah ṣe sọ bẹ́ẹ̀ náà àwọn tẹ́rí tó ń pààyàn yẹn àwọn ni real Muslim ṣe wá rí gbogbo àwọn àfáà apààyàn ní gbogbo wọn torí pé kí ni àwọn ló máa dìsáàmù ẹ̀yin èèyàn tẹ́ wà nínú ìlú so iṣẹ́ yẹn is division of labour in case tẹ́ ẹ̀ bá mọ̀ àwọn àfáà àwọn ló máa gba agbára lọ́wọ́ àwọn ènìyàn tó ń bẹ nínú ìlú so dáa táwọn agbésùmọ̀mí bá wá ń bọ̀ wọ́n á lè ṣe kí ni wọ́n á lè ráyè wọlé àwọn mọ́ṣáláṣí wọ́n fi orúkọ Allah wọ́n fi ń pààyàn ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ̀dẹ̀ sí lọ ń ṣe Allahu Akbar ṣé ọpọlọ yín ṣé wọ́n ti flush ẹ̀ mọ́ tọ́ílẹ̀tì ni ẹ̀ ń rí èèyàn tí ò ní fóònù at least irú àwọn fídíò yìí ní WhatsApp group irú àwọn fídíò yẹn máa ń rìn kiri ni ẹ lè sọ pé ẹ rí ẹ ní dátà o kò sí gàjà ọmọ kóòtù òjìrè tó bá lóun ò ní fóònù náà bá ṣe wà yìí bóyá nínú 20% ọmọ kóòtù òjìrè ni ò ní browsing phone àbí tí ò ní smartphone ẹ gbọ́ pé wọ́n ṣe Allahu Akbar wọ́n dẹ̀ ń pààyàn ìwọ tó o ní 36 ó dẹ̀ ṣì gbé báàgì ẹ lọ́jọ́ kejì ó lọ mọ́ṣáláṣí ó tún lọ bá wọn ṣe Allahu Akbar ṣé ọpọlọ ẹ ṣé ó pé ṣé ọpọlọ ẹ ṣé ó ń ṣiṣẹ́ even tó wọn bá ti ẹ̀ka nǹkan tó túmọ̀ sí fún ẹ ṣé ọpọlọ wa ò ṣiṣẹ́ mọ́ ni wọ́n fi Allahu Akbar wọ́n fi ń gé àwọn èèyàn lọ́rùn ìwọ the same ọmọ kóòtù òjìrè tán fi okó ọkọ bí ó dẹ̀ tún gbé báàgì ẹ lọ́jọ́ kejì ó tún lọ sí mọ́ṣáláṣí àwọn Fúlàní ń pa wá ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ̀dẹ̀ sì ń jẹ ẹran màálùú aláàtì mọ̀ nǹkan tá a kò sí Mr Incredible ṣe wà ń bẹ̀. ẹ kálẹ́ Big Joe ẹ kú ètò mà. ẹ káàbọ̀ ẹ rà mà ẹ rà ṣe rí a ti sọ owó kan dùn mí pé àwọn èèyàn tá à ń pariwo fún lójoojúmọ́ yìí wọn tí ì ṣetán láti nílàkàì láti gbọ́n à ń sọ pé àwọn pípọ̀ yìí ní template tí wọ́n ń lò fọ́mátì yìí ti wà nílẹ̀ wọ́n ṣe ń lò from day one nìyẹn ilẹ̀ haúsá náà ti lé mi kúrò template tàdé lò fún wa nílẹ̀ haúsá òun náà ń lò fún wa nílẹ̀ yorùbá ní òní yìí the more tá a bá ṣe ń gbà àwọn pípọ̀ yìí láyè láàrin wa the more la ṣe máa ní problems nígbà yẹn nílẹ̀ haúsá àjọ ń gbé pọ̀ àjọ ń jẹ àjọ ń mu tán ṣe bẹ́ẹ̀ pé ìrẹ́pọ̀ wà láàrin wa ṣe rí ọ̀sán kan òru kan náà yàbọ̀ wá tó bá fi lé anywhere tẹ́ bá wà tẹ́ bá gbọ́ èèyàn bí i 6 7 8 9 10 simultaneously tá a bá ń pariwo Allahu Akbar simultaneously problem ti ṣẹlẹ̀ nìyẹn ibi tẹ́ bá wà bí kẹ́ máa yàgbẹ́ sára ẹ̀ sọ pé meaning Allahu Akbar is God is great so tẹ́ bá ti ń pariwo Allahu Akbar orúkọ God yẹn náà lẹ́ẹ̀ lọ́ọ́ fi pààyàn make it make sense ọlọ́run dá ẹ ọlọ́run dá mi ọlọ́run wà ní kí wọ́n wá pa èmi nítorí òun ṣe rí ẹ má jẹ́ ká parọ́ tara wa nǹkan tó ń deceive àwọn muslim ni pé bọ́n ṣe ń pe islam ní ẹ̀sìn ọlọ́run kò sàwọn bílí pé gbogbo nǹkan táwọn ń ṣe báyìí àwọn ń ṣe nítorí ọlọ́run ni ọlọ́run elédùnmarè ọba tó dá gbogbo àgbáyé tó dá China tó dá Russia tó dá gbogbo èèyàn yóò wá ní kí wọ́n wá pa èmi nítorí òun ṣe rí
àwọn pípọ̀ yìí wọ́n rò bí àwọn èèyàn daft ni o ọlá bá ṣe máa ń kóyàn mọ́ra tá kó ilé mọ́ra bá ilé ṣe nǹkan tó ń kó bá wa nílẹ̀ Yorùbá dùn lónìí ni kò jẹ́ ká ṣe fàyè gbà pé kí Fúlàní máa wà nínú igbó wa káàkiri wọ́n ti sọ̀ráǹdì wa bá ṣe wà bá ṣe mọ̀ pé àwọn èèyàn sì sá eré ní Ọ̀yọ́ ní òní yìí mi ò mọ̀ bóyá rí fídíò yẹn àwọn èèyàn sá eré láwọn student tá já kúrò nínú school ní òní yìí báyìí wọ́n ní bandit tó ń lé àwọn èèyàn nílẹ̀ Yorùbá kẹrí ìgbà tí èmi fi wà nílẹ̀ Haúsá Fúlàní Àgọ́ì la máa ń pè wọ́n Àgọ́ì wọn ní level kankan ní Nàìjíríà yìí tá máa ní èèyàn tí ò ní level jù àwọn èèyàn tí wọ́n ní level jù àwọn Fúlàní kódà àwọn tá pàtẹ rí yẹn wọ́n ní level jù Fúlàní lọ suddenly Fúlàní wá díẹ̀ tí gbogbo èèyàn ń sá fún Fúlàní tá máa ń wò wọ́n bí aṣọ ọ̀nù lẹ̀ ní north Fúlàní wá di pé tẹ bá dúró tẹ gádà tẹ ń sọ̀rọ̀ Fúlàní ẹyọ kan ó lè wá chawuze ẹ̀yìn bí abi 7 tó gbé ìbọn AK-49 nígbà táwọn ṣe tán àti fààyàn. Yes now ó máa gbé ìwọ ṣetán àti protect ẹ̀mí ẹ̀. Nǹkan tá à ń sọ nìyẹn ẹ wò ó sìnbà tó bá yẹ pé mi náà dìrà tí iṣẹ́ wà lára mi ni màá disarm ẹ̀ níbẹ̀ yẹn màá lóṣẹ́ fún mo lè ní kó lu àgbéró kó ó yà àgbéró gbébọn ọwọ́ ẹ̀ kalẹ̀ àwọn láwọn pípọ̀ yóò wọ àárín àwọn èèyàn pẹ̀lú AK-49 wọ́n dẹ̀ wàá bá yín káyì bá ní wáyàǹkà wọ́n máa ní fún mi ní fóònù ọwọ́ ẹ̀ gbogbo nǹkan tó wà lára yín wọ́n máa gba ẹ̀ẹ́dẹ̀ ní sọ̀rọ̀. nígbà táwọn àfa àti disarm àwọn èèyàn. It's true now àwọn èèyàn tó yẹ kán ní àjẹsára kán ṣáyàn kó má wọlé kán yíyàn kó má wọlé ẹ ti ní àlá òkè ní ìsinmi ṣé tó bá ń nàbọn sí ẹ tó bá pè ṣé àwùjọbí láì mú aṣọ ni àbí astaga fúru láì níbo òfin ní wọlé. ibi tẹ́ ti mọ̀ pé alábòsí làwọn pípọ̀ yìí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lónìí mélòó nínú àwọn àfáàyàn lẹ́gbọ́ tó ń sọ̀rọ̀ ẹ̀yin ẹ wá jẹ́ kí kán ṣe politics ní òní yìí kán wá dìgbò fún Christian kó má tẹ́ àwọn mùsùlùmí lọ́rùn ẹ máa rí gbogbo wọn tán jáde tí wọ́n máa protest gbogbo wọn máa jáde tá máa protest tá máa pariwo bọ̀ ẹ̀mí èèyàn wá ń lọ ṣe rí mo sọ fún èèyàn kan mo ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tí mùsùlùmí bá gbọ́ first tí ó kọ́ sọ yóò kọ́ béèrè pé ṣáwọn ọmọ mùsùlùmí náà kó kí ṣe mùsùlùmí wà lára wọn kẹwo mentality kò ní béèrè pé ṣé Yorùbá ni wọ́n ọmọlúwo ni wọ́n yóò kọ́ béèrè pé ṣé mùsùlùmí wà lára wọn àti da adìẹ pọ̀ mọ́ èrò àti da gbogbo nǹkan àwọn agbọ̀n ṣe àwọn bí ẹni wọ̀ ẹ wo bí Ìlọrin ṣe rí náà Ìlọrin ilẹ̀ Yorùbá ni Ìlọrin dẹ̀ ti di ilẹ̀ Fúlàní totally ìmájẹ́ kí Gàmbàrí máa jọba lé wa lórí Gàmbàrí kó máa jọba nílẹ̀ Yorùbá kódà kò ṣe gbọ́ sétí psychologically èèyàn tó bá wá láti fàájì star tó máa sọ pé Gàmbàrí ló jọba níbi bí òun yóò but this place is Yorùbá land na how come ọjọ́ tí mo sọ fún ọ̀rẹ́ mi kan tó ọmọ Benue ni tí mo ní you know say this Ilorin people na Gàmbàrí be king for there ó ní how come how una take allow this nonsense to happen for una land say una no know wetin una dey play with una dey play with fire ṣe ẹni tán bá fẹ́ wọ ilẹ̀ Yorùbá assurance wà pé Ìlọrin yẹn wọ́n fi Ìlọrin penetrate ni cause wọ́n ti take over wa so the earlier the better ọlọ́jọ́ dá fún yín big jokes ọlọ́jọ́ dá fún MS Baba ọlọ́jọ́ dá fún gbogbo yín iṣẹ́ wọn yóò ní bàjẹ́ ṣe rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń lá àwọn èèyàn lójú tẹ́ ń pariwo yìí ọlọ́jọ́ káwọn èèyàn wá lè gbọ́n tó bá ṣẹlẹ̀ tán àti wọ́tọ̀ wà nílẹ̀ Yorùbá tó ń pariwo muslim tó ń pe ara ẹ̀ Sufi tó ń pe ara ẹ̀ ní kìnnìkan sunna gbogbo wa ní tàbá gbogbo àwa tá jẹ́ Christian àti Yorùbá tán jẹ́ Muslim nílẹ̀ Haúsá ìgbà tó ṣẹlẹ̀ ṣé kò tá bá gbogbo wa lẹ́yọkọ̀ kan gbogbo wa lásáré kíjokíjo tẹ́sẹ̀ wò kanlẹ̀ similar things coming to happen if we don't take time. ẹ ṣe gan ẹ jẹ́ n fi máìkì lẹ̀ sọ́dọ̀ another person can talk ẹ ṣe gan ma. ok ẹ kọ́lẹ̀ o ṣé mo lè sọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ ṣé ẹrú àlá nìyí ni àgùntàn Ísírẹ́lì ọmọ aládé ẹ̀gún àbí ọmọ aládé sẹ́sẹ́ fún. mi ò first time tí màá wá sórí show ìlélẹ̀ bọ̀ mo ti ń rí àwọn short videos nípa MS Baba but anywhere tí mo ti lè wá is not. ẹ ti dáhùn béèrè mi ò ṣẹ́rú àlá nìyí ni ọmọ aládé ẹ̀gún àbí ọmọ aládé sẹ́sẹ́ fún. sẹ́sẹ́ fún ṣe lè béèrè kí ni ẹ ní English ẹ̀jọ̀ tó yọ lọ Yorùbá mi ò it's not too good please. ṣé ẹrú àlá nìyí ni àgùntàn Ísírẹ́lì ọmọ aládé ẹ̀gún àbí ọmọ aládé sẹ́sẹ́ fún. so ọmọ aládé fẹsẹ̀. àwọn mùsùlùmí àwọn ni ẹrú àlá. Christian ni mí. ok ọmọ aládé ẹ̀gún ok káàbọ̀. so but no matter which way it is I don't have a problem with everybody has the freedom of speech freedom of
campaigning what they want to campaign. But my own logic is where me I'm coming from is the security aspect of it, because mo rí video nípa actor àti àwọn ọmọ ẹ̀, and I've watched some past videos tẹ́lẹ̀ nípa MS Baba's campaign. I just want to just sound this to him that àwọn young people are there that are working overnight. Campaign. What's the meaning of campaign? No, his campaign, like what he's kicking against, his own preaching, ideology don't preach. Are you getting me? The ideology that he's preaching against the Muslim or Christian or anything he's saying, I don't have a problem with it. It's his freedom. But èmi kàn sọ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé they are just sitting down, don't work overtime to see how they can bring him down. So, like for example, see, olórí ọkọ̀ tó ń tẹ́lẹ̀ kan sọ earlier on nípa pé akán lọ sọ́dọ̀ Amsat, òun ló gbé ẹnìkan wọlé. Irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, you have the right to say it. But àwọn kan lè lọ wá, àwọn kan lè gbọ́ lálẹ́ yìí sí tó wà against MS Baba, kó lọ gádà àwọn èèyàn kan lókè tẹmọ̀ kan tẹ́ máa ṣe, wọ́n ti sọ pé kán lọ síbẹ̀ àti show yìí láti gbọ́. So a lè fi arrest ẹ̀ fún incitement. Are you getting it? And it may eventually. Baba Chief, ẹ ṣeun, àmọ́ bí tẹ́ lọ. Àwa náà ta sọ̀rọ̀, àwọn náà mọ òfin. So ọ̀rọ̀ tá dẹ̀ sọ, a ní ẹ̀rí. So àwọn tó bá fẹ́ gbé ní ìgbésẹ̀ lórí statement yẹn, they can go ahead. A rí Oríyọmí Àmùsáàtì tó ya fọ́tò pẹ̀lú Gúnmi. Gbogbo wa la dẹ̀ mọ̀ èèyàn tí Gúnmi jẹ́ lórí ilẹ̀ Kóòtù Òjìrè. So tá bá make statement yẹn, àwa náà mọ òfin. Àwa náà ní àwọn ọ̀rẹ́, àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò táwọn náà mọ òfin. So káwa tó wá sọ̀rọ̀, àwọn kò tá a sọ. Irú statement I make kò ń ṣe false, it's not a false statement. Okay, no, I don't know. I don't have. MS ẹ lè bọ́ sí big screen bóyá kí Mr. Chief kí wọ́n rí. Bóyá àwọn tí mi ò ẹni sọ̀rọ̀ mi ò mọ pé nǹkan tí ọba ń tẹ̀lé yìí máa ní information nípa ẹ̀. It's just that you know when people. Okay, ẹ wo ẹgbẹ́ yín. Okay, mo ti rí. 1, 2, 3 ṣe ti bí o ti ya bishop tó ti ṣe. Tó dẹ̀ tún pọ̀ yẹ́kẹ́yẹ́kẹ́. Ìlú wo láti ya ilé ìbáyìí sí ṣé Ọ̀yọ́ ló ti yà àgbà tí Gúnmi wá kí wọn. Tó wàá mọ̀ nǹkan tá à ń sọ. Kí lẹ bá wá gọ́gọ́. That is nǹkan tí mo wá sọ náà nìyẹn, I think convenient that thing. Okay, bí ẹ ṣe jẹ́ àgùntàn bọ̀lọ̀ Johnson, advice wo lẹ ní fún àwọn ọmọ Kóòtù Òjìrè, kí ni wọ́n lè fi protect ara wọn tíyá brother ti fẹsẹ̀fẹ̀ ṣọ́ fẹsẹ̀fẹ̀ fúnra wọn ni àbí wọ́n larí wọn mọ́. So Mr. Ìyámi Bùkọ́lá ẹ bá wa gbé sókè. Bùsọ́lá ẹ ṣeun. Nǹkan tí mo bọ̀ fẹ́ sọ náà ni wípé nǹkan tí àwọn MS Baba tí wọ́n ti ń sọ láti bí ọdún kan sẹ́yìn. Okay, ẹ bèrè question lọ́wọ́ mi, mo ti rò pé ẹ ti bá mi sọ̀rọ̀ tán, mo ṣe kúrò, mi ò sá lọ. Okay. I didn't run away. So kí ni question yìí mà? Ẹ má bínú, ìyá wa ń sọ̀rọ̀ lọ́wọ́, ẹ jẹ́ kí ìyá wa délẹ̀. Okay, pé àwọn Fúlàní yìí gbogbo ọgbọ́n àrékérekè tí wọ́n ń dá láti wọlé sí wa lára láti wá gbalẹ̀ ni. Òun náà ló ti ń ṣẹlẹ̀ ní yín sì yìí o. Ó dẹ̀ máa bani ní ọkàn jẹ́ pé àwọn ọmọ Yorùbá tó bá yẹ pé ọmọ Yorùbá gidi ni wọ́n, tí wọ́n kì í ṣe àdàlú Yorùbá, tí wọ́n bá ṣì wo ẹ̀sìn yìí tí wọ́n ṣì ń ṣe, tó jẹ́ pé ẹni tí wọ́n ń tẹ̀lé ni wọ́n fi ń dún èèyàn lọ́rùn. Ẹni tó bá wo fídíò tí wọ́n fi pa ẹni tí wọ́n pa recently, wọ́n ní tó bá jórí àwọn gan kò sí kẹ́ni yẹn kí bànújẹ́ ọkàn máa wù ẹ̀ẹ́dẹ̀ sì máa wù yẹn. Ẹni tẹ̀dẹ̀ pé ní Allah yín, òun ni wọ́n fi ń pè ní wọ́n fi ń pa àwọn èèyàn. Ọ̀yọ́ state a mọ̀ pé àwọn ọmọ Fúlàní ló pọ̀ jù ń bẹ̀. A gbọ́ recently tí wọ́n ní àwọn agbódegbà nínú ibẹ̀ yẹn náà wà ń bẹ̀ tí wọ́n lead àwọn ẹni yẹn láti wá gbé àwọn èèyàn tó pa. Ẹ wo gbogbo àwọn teachers yẹn Christian ni wọ́n. Ṣé bí nǹkan tá a ti ń kà tó ti ń kà sí wa létí nínú Quran yín náà ni ẹ pa wọn, ẹ gbé wọn pa bọ́n ṣe kọ́ sínú Quran yẹn. Ẹ wá wo àwọn ọmọ kéékèèké tí wọ́n kó náà, àwọn ọmọ mùsùlùmí ló pọ̀ jù láàrin wọn, ọmọ ọdún 2, ọmọ ọdún 3. Àwọn pípọ̀ yìí wọn ní ẹ̀mí Ọlọ́run, ẹbí èṣù burúkú ló ń gbénu wọn. Ẹ̀dùnmọ́ dẹ̀ ń tẹnumọ́ fún pé Allah tẹ̀ ń pèsè gidi ni. Ẹ̀mí ṣàìtàn. Ṣètàn. Ẹ wo àwọn tán láwọn lọ sí àjìrí sẹ́ni, ẹ wo iye òkú tó tún ti sùn. Tó bá yẹ pé ilẹ̀ mímọ́ níbi tẹ̀ ń lọ yẹn tẹ̀ ń kó millions lọ tẹ̀ fi lọ ń ṣòfò dànù. Ṣé ó yẹ kẹ́mi tún máa ṣòfò ń bẹ̀? Ẹ ti lọ fẹ̀mú yín, ẹ ti lọ fi rúbọ fún Allah.
wọ́n dẹ̀ ń sọ òun náà ló ti ń wọlé bá wa díẹ̀díẹ̀ yà wọ́n mẹ́sì wọ́n ti ń pariwo bí ọdún 3 wípé wọ́n fẹ́ wọlé wá máa gbalẹ̀ ni wọ́n ń gbà pé àwọn èèyàn pa ojú yóò dé tí ì là wọ́n ní kẹ́ padà sílé kẹ́ já òkòónú ẹ̀sìn burúkú yìí ẹ̀yin èèyàn wa tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá gidi nítorí pé Fúlàní ti pọ̀ láàrin wa wọ́n ti gbọ́ Yorùbá wọ́n ń sọ Yorùbá wọ́n ń jẹ́ orúkọ wa gbogbo ẹ̀yin bàbá wa náà tẹ̀lé sí lágbára ó ní nǹkan tẹ̀lé ṣe ẹ bá wa wọ́n lẹ̀ káṣọ máa yà mọ́ wọn lọ́rùn káṣọ máa gbẹ mọ́ wọn lọ́rùn wọ́n fúnra wọn máa sá kúrò lórí ilẹ̀ wa nǹkan tẹ́ bá lè ṣe ó ṣàní bí wọ́n ṣe kọ́ńkà wọ́n gbà yẹn à ń bẹ̀ yín ni o ẹ̀yin èèyàn wa tẹ̀lé sí jẹ́ mùsùlùmí gbogbo nǹkan táwọn ẹ̀mẹ̀sì tán ti ń sọ nìyẹn bí eré òun ló ti fẹ́ máa wá sí ìmúṣẹ yìí òun ló ti ń wọlé bá wa díẹ̀díẹ̀ yìí o wọ́n nílẹ̀ náà fẹ́ gbà ẹ wo iye èèyàn tán ti sá kúrò ní Kwara ṣé nígbà tí ẹ̀rù bá tún ba àwọn èèyàn ní ibi tó tún lọ sí àwọn èèyàn á tún sá kúrò ń bẹ̀ ṣé bọ́n ṣe máa sá bó náà wọ́n fẹ́ máa sá lọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ o mo kàn ní kémi náà fi yẹn. ẹ ṣeun ìyá wa dàrírò ní tánlẹ̀ ẹ̀yin bàbá wa náà ẹ ti gbọ́ o ẹ̀yin bàbá wa tẹ́ sì ní àwọn nǹkan yẹn dání ládùúgbò ọ̀dọ̀ yín ilẹ̀ tẹ́ bá lè ró ẹ bá wa ró o afẹ́fẹ́ tẹ́ bá lè fẹ́ nǹkan tẹ́ bá lè fẹ́ sáfẹ́fẹ́ nǹkan tẹ́ bá lè ṣe táwọn agbésùnmọ̀mí tó bá ń bọ̀ lọ́dọ̀ yín tí wọ́n á sùn fọnfọn ẹ bá wa ṣe o ẹjọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ o ẹjọ́ ẹ má yẹ kán pa àwọn àgùntàn àti àwa ọmọ yín tán o ẹjọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ o